kí gbogbo wa pé a káàbọ̀ sórí afẹ́fẹ́ lónìí. Yóò dára fún wa lórúkọ Jésù. Níbikíbi tí a wà, ẹ jẹ́ ká tẹríba bá fún àdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Olúwa Ọlọ́run ayérayé, Ọlọ́run alágbára, a gbé ọ̀gá yìn ọ́ lógo. Bàbá, gba ọpẹ́ wa, ẹ̀mí mọ́ ó yá gba ìyìn wa. Ọlọ́run ayérayé, Ọlọ́run àánú, ọba tó pọ̀ nípa àti agbára, ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Ìwọ ni arúgbó ọjọ́, ìwọ ni àdàgbà mọ́ pààrọ̀. A tún ti dé síwájú rẹ lónìí láti wá bẹ̀bẹ̀, láti wá béèrè, Olúwa, láti wá yìn ọ́ lógo. Bàbá, gba ọpẹ́ wa, ẹ̀mí mọ́ gba ìyìn wa, ayérayé gba ọpẹ́ wa. Bí a ṣe fẹ́ máa lọ nínú àdúrà tòní, gbogbo ẹ̀ṣẹ̀ tó lè farapamọ́ nínú ayé wa, Olúwa dáríjì wa. Ó ní kò sí bá a ṣe mọ̀ ṣe tó, ẹlẹ́ṣẹ̀ ni wá, nínú ẹ̀ṣẹ̀ la lóyún wa, nínú ẹ̀ṣẹ̀ la bí wa sí. Ọlọ́run Elédùmarè, dáríjì wa, fàwé ẹ̀ṣẹ̀ wa ya, mú ẹ̀ṣẹ̀ wa lọ sópin gbàgbé. Rántí ikú rẹ lórí igi àgbélébùú. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ rà wá padà kúrò nínú ayé ẹ̀ṣẹ̀, kúrò nínú ẹ̀ṣẹ̀. Olúwa rà wá padà. Ọlọ́run ayérayé, a bẹ̀rẹ̀ ní wákàtí ọ̀wọ̀ àyíká àti agbègbè wa ro ní agbára iná. Ohun gbogbo tí ẹnìkọ̀ọ̀kan gbé wá sí abẹ́ ohùn yìí ní ohun ẹ̀dùn tó ń dùn wọ́n lọ́kàn. Olúwa bá wọn pàdé, ẹ̀mọ́ bá wọn pàdé, ayérayé bá wọn pàdé, ọba àwọn bàbá wọn pàdé. Gbogbo ohun tó lè dí wa lọ́wọ́ ká má rí ìbéèrè wa gbà, Olúwa mú kúrò lónìí. Àyíká àti agbègbè wa ro ní agbára iná, ro ní agbára àṣẹ. Olúwa, jẹ́ kí iná sọ̀kalẹ̀. Olúwa, gbogbo ìbéèrè wa lónìí jẹ́ kó bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé wa. Àdúrà wa, Olúwa, má jẹ́ kó jẹ́ ariwo lásán. Gbogbo ẹ̀mí kẹ́mí tó lè sọ àdúrà di ariwo lásán, ẹ fi wọ́n sínú ìdè, ẹ fi wọ́n sínú ìdè, ẹ fi wọ́n sínú ìdè. Ìdílé kọ̀ọ̀kan tó ń gbàdúrà báyìí lórúkọ Jésù, ẹrù wọn ní agbára, ẹrù wọn ní agbára. Agbára ẹ̀mí mọ́, èyí tí apá ayé ò lè ká, tí apá ẹ̀jẹ̀ ò lè ká, tí apá alẹ́bọ̀lẹ́gùn ò lè ká. Olúwa, yẹ ẹrù wa ní agbára. Ẹ darapọ̀ mọ́ wa, ẹ̀yin ogun ọ̀run, ó yẹ darapọ̀ mọ́ wa. Ẹ̀yin alágbára òde ọ̀run, ó yẹ darapọ̀ mọ́ wa. Ìmísí ọ̀run, ó yẹ darapọ̀ mọ́ wa. Ní orúkọ Jésù, ká lè yìn ọ́ lógo níkẹyìn àdúrà yìí. Ìrètí pípẹ́ wọn ló máa ń sọkàn láàárẹ̀. Olúwa, bàbá, gbogbo ìbéèrè wa, wá dá wa lóhùn kíákíá, wá dá wa lóhùn kíákíá. Fi agbára rẹ hàn, fi agbára rẹ hàn, fi agbára rẹ hàn, fi agbára rẹ hàn, fi agbára rẹ hàn. Kí ọ̀tá má fi wá ṣe ẹ̀yẹ pé Ọlọ́run wọn dà, ta ni wọ́n ń sìn. Àràwọ̀ Ọlọ́run lára wọn. Ògo ni fún ọ bàbá, ìyìn ni fún ọ bàbá. Gbogbo ẹnikẹ́ni tó wá sábẹ́ ohùn yìí lónìí, jẹ́ kí wọ́n rí ìbùkún gbà lọ, jẹ́ kí wọ́n rí ìbùkún gbà lọ, jẹ́ kí wọ́n rí àánú gbà lọ. Ní orúkọ Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ògo fún Olódùmarè. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sórí afẹ́fẹ́ lẹ́ẹ̀kan sí. Bí a ṣe ń wọlé sórí afẹ́fẹ́ láàárọ̀ yìí, ẹ jẹ́ ká máa bá mi share program yìí. Yóò dára fún yín lórúkọ Jésù bí ẹ ṣe ń ṣe bẹ́ẹ̀. Yóò dára fún yín, ẹ ó sì rí àánú gbà ní orúkọ Jésù Kristi olùgbàlà bí ẹ ṣe ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin náà ẹ máa share program yìí, ẹ̀yin invite àwọn ẹbí yìí. Ẹ jẹ́ káwọn náà ó gbàdúrà, ẹ jẹ́ kí àwọn ará ó gbàdúrà. Ẹ má ṣe ní ẹ̀yin nìkan. Yóò dára fún wa ní orúkọ Jésù. Ẹ mọ̀ pé ẹlòmíín lóòótọ́ o, ẹ ti lè máa share fún kẹ́ ẹ máa sọ fún kó má gbàgbọ́. Ẹ fi wọ́n lẹ̀. Mo ń sọ fún ẹnìkan lánàá, mo ní ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ mi ó dàbí ìgbà tí inú à ń pe ọkọ̀ ojú oko tó ń kan ọkọ̀ ojú omi tó ń pèrò sọ́kọ̀ ni. Àwọn kan ò gbàgbọ́, wọ́n ń jẹ, wọ́n ń rà, wọ́n mu, wọ́n yó. Ẹ má wọ̀rì, yóò dára fún yín. Ẹ̀yin ẹ ṣe ti Ọlọ́run, ẹ̀yin ṣá máa ṣe ti Ọlọ́run. Lórúkọ Jésù, gbogbo ohun tí ẹ bá ń ṣe, àkọọ́lẹ̀ wà fún. Gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe nínú ayé, àkọọ́lẹ̀ wà fún. Yóò sì dára fún yín lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ṣe ṣe ìfẹ́ Ọlọ́run, a ó ra àánú gbà lórúkọ Jésù. Ọ̀run yóò yanjú gbogbo àdúrà wa, yóò yanjú gbogbo ìṣòro wa. Kí la fẹ́ gbàdúrà lé lónìí? Ìwọ̀nba ọjọ́ tó kù nínú 12 days yìí, mo fẹ́ kí gbogbo wa ní ìpinnu níwájú Ọlọ́run. Kẹ́ ẹ dira gidigidi torí àwọn àdúrà tí a fẹ́ gbà yìí. Àdúrà tó ń ṣí ilẹ̀kùn ìyanu ni. Àdúrà tó ń mú ìbéèrè ṣẹ ni. Lórúkọ Jésù Kristi olùgbàlà, ọ̀run agbára tẹ́ ò fi gbà, ọ̀run yóò gbé wọ̀ yín. Kò ní rẹ̀ yín lórúkọ Jésù. Okun àti agbára kò ní rẹ̀ yín. Ọ̀pọ̀lọpọ̀ ló pè mí, dádì, mi ò mọ̀ pé mo lè gba white fasting and prayer. Ẹ lè gbà á nígbà tí ó bá ti jẹ́ ìlànà Ọlọ́run ni, tó jẹ́ pé ní tí Ọlọ́run fẹ́ ni. Èmi ò kàn ń dúró pé ọ̀yà o, a gbààwẹ̀ ọjọ́ mẹ́ta. Mo ń dúró, màá gbóhùn Ọlọ́run. Tí ò bá sọ pé ká gbààwẹ̀, ẹ rí i pé àdúrà lásán lákàn máa gbà. Ó dìgbà wá sọ pé ó yá, ẹ lọ ṣe nǹkan báyìí. Ó ní ẹ ṣe ń rí i pé ẹ ní okun àti agbára láti gbà á tí kò rẹ̀ yín. Tó bá yẹ pé mi ni mo rò ó, èmi gan lè má lè gbà. Tó bá yẹ pé mo kàn rò lọ́kàn pé ó yá o, 12 white fasting, 12 days fasting and prayer,
èmi náà ń kọjá níbi tí wọ́n ti ń dín ẹja dín gbogbo ẹ̀ èṣù ó bẹ̀yàn wo ṣùgbọ́n n tó wá láti ọwọ́ Ọlọ́run ni okun ṣé ẹ lè mọ̀ pé mo ń gbà ṣé ẹ lè mọ̀ pé èso lásán ni mo kàn ń jẹ fi bírèkì for good 9 days now mo ìsún dáhùn èèyàn lóhùn ní everyday ojoojúmọ́ even nílùú ìmọ̀ gbé mi jáde ó yá ṣé o wà lẹ́sẹ̀ wálé ẹjọ́ wa bá wa lọ gbàdúrà sí báyìí pàtó lọ mà throughout àná tí n bá sọ kankan ò lè mọ̀ so nítorí tí ẹ fi mọ̀ pé agbára Ọlọ́run darapọ̀ mọ́ yín ni tí ẹ bá fi lè gbà tí ó sì rẹ̀ yín ẹni tí ó lè gbà àwẹ̀ tẹ́lẹ̀ ẹ gbọ́ ohun yá ẹ̀ ó lóun ò lè gbà àwẹ̀ tẹ́lẹ̀ pé inú ó bẹ̀rẹ̀ sí dùn ó ní pé òun mọ̀ gbádádì ní 9 days lórúkọ Jésù agbára àti okun tẹ́ fi ṣe àṣeyọrí ọ̀run yóò gbé wọ̀ yín ní orúkọ Jésù Kristi olùgbàlà ọ̀run yóò gbé wọ̀ yín ní orúkọ Jésù Kristi olùgbàlà tó bá ti wà nínú ẹ̀mí pẹ̀lú Ọlọ́run àti gbàdúrà àti àwẹ̀ kò ní jẹ́ ìnira fún ọ kò sì ní níyín lára lórúkọ Jésù ẹ jẹ́ ká lọ nínú àdúrà tòní òní ní day 9 Olúwa jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀ Olúwa jẹ́ kí kíni o ìyanu ìdílé mi ó bẹ̀rẹ̀ ìyanu ọmọ mi Olúwa jẹ́ kó bẹ̀rẹ̀ ìyanu mi ó yá àkókò tó fún ọ bẹ̀rẹ̀ ó yẹ ẹja gbàdúrà ó ní nítorí ti Síónì èmi kì yóò dákẹ́ nítorí Jerúsálẹ́mù èmi kì yóò sinmi títí òdodo rẹ̀ yóò fi jáde bíi ìtàn ìmọ́lẹ̀ àti ìgbàlà rẹ̀ bíi fìtílà tí ń jó ẹ tanná sí ìmọ́lẹ̀ yìí ìmọ́lẹ̀ tá a ń gbàdúrà sí látọjọ́ yìí ẹ tanná sí o ẹ tanná sí báyìí ògo ni fún ọ lórúkọ Jésù Kristi olùgbàlà ẹ bu anointing oil yín ẹ bu anointing oil yín ẹ sáré bù ẹ sáré bù ẹ sáré bù ẹ sáré bu anointing oil yín lórúkọ Jésù yóò dára fún wa ẹ bu anointing oil yín ẹ bù ẹ̀yin tẹ́ ẹ bá ní tójó mi lẹ ní ẹ bù lórúkọ Jésù agbára ẹ̀mí mọ́ yóò wọbẹ̀ àṣẹ kan ní yóò wọbẹ̀ lórúkọ Jésù ẹ sì rí ọwọ́ Ọlọ́run ẹ rí agbára Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ láti ná owó burúkú fún èyí tí ò jẹ́ kó o rí àánú gbà èyí tó ń fa ètò ìṣúná rẹ sẹ́yìn ọ̀run yóò ya ọwọ́ rẹ sí mọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ láti fi nǹkan àjèjì bọ̀ lọ́wọ́ Ọlọ́run ní ká gbàdúrà ó yẹ ẹgbà àná tí wọ́n yín ṣe ẹ ti bù ẹ gbé síta Olúwa Ọlọ́run ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ ọba tó pọ̀ nípa àti agbára ọba tí ń jẹ́ ìmí ni má ṣe bẹ̀rù arúgbó ọjọ́ adàgbà mọ́pà àròyè ìwọ nìkan ni lánàá ìwọ nìkan ni lónìí ìwọ nìkan náà ni títí láéláé kò sí ẹlòmíràn kò sì ní sí ẹlòmíràn tó lè jọba lórí rẹ a ò ní forí wa balẹ̀ fún èrè mi o a ò ní sin ifá a ò ní sin ọ̀pẹ̀lẹ̀ a ò ní sin òrìṣà kankan lẹ́yìn orúkọ rẹ orúkọ tó gbanilà orúkọ tó ń túni sílẹ̀ nínú ìṣòro orúkọ tó ń ṣẹ́gun ayé fúnni orúkọ tó ń la ọ̀nà fúnni ó ní orúkọ Jésù kí gbogbo orúnkún kí wọ́n wólẹ̀ kí gbogbo ẹ̀mí àjèjì kó wólẹ̀ gbogbo ẹ̀wọ̀n ẹ̀mí burúkú kó wólẹ̀ gbogbo ẹnikẹ́ni tá a ti fi ọwọ́ burúkú ná owó fún gbogbo ẹnikẹ́ni tá a ti ná owó ẹ̀jẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tá a ti fi oògùn bọ̀ lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tá a ti mú ọwọ́ wọn wọ inú ìdè pé wọn ò ní fi gbé ohun rere ṣe lórúkọ Jésù lónìí ìdè náà já dànù lórúkọ Jésù àyà ọwọ́ náà sí mọ́ ibi tí ẹ ti gbé anointing oil dání ibi tí ẹ ti gbé omi dání agbára ẹ̀mí mọ́ kó jáde lọ síbẹ̀ báyìí ẹ̀jẹ̀ Jésù ó yá kó kán síbẹ̀ báyìí ní orúkọ Jésù agbára tó mú ìsun jáde níbi tí ìyàngbẹ ilẹ̀ wà lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mọ́ orísun ìṣerere yín ó yá kó bẹ̀rẹ̀ sí sun orísun ògo yín orísun àlùyọ orísun àánú yín ó yá kó bẹ̀rẹ̀ sí sun rere láti òní lọ lórúkọ Jésù mo ya ọwọ́ kọ̀ọ̀kan tó wà lábẹ́ òun mo ya ọwọ́ náà sí mímọ́ ó yẹ bẹ̀rẹ̀ sí gba lẹ́tà ayọ̀ ó yẹ bẹ̀rẹ̀ sí gba lẹ́tà ayọ̀ ọwọ́ náà ó yẹ bẹ̀rẹ̀ sí fi yin Ọlọ́run lógo ẹ bẹ̀rẹ̀ sí fi ọwọ́ náà gbé ọmọ jó ní orúkọ Jésù Kristi olùgbàlà ẹ bẹ̀rẹ̀ sí fi ọwọ́ náà yin ọ̀gá ògo láti òní lọ ọ̀rọ̀ yín dayọ̀ ẹ̀mí burúkú ó kúrò nínú ọwọ́ náà ìdè já lórí ọwọ́ náà lórúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa àmín 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 lórúkọ Jésù ẹ mú anointing oil yìí ẹ fi pa ọwọ́ yín ẹ fi pa ọwọ́ yín ẹ fi àtẹ́lẹwọ́ yín ni o lórúkọ Jésù Kristi ọwọ́ náà ó yá iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó yá kó bẹ̀rẹ̀ sí farahàn mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè mo sọ gẹ́gẹ́ bí àṣẹ tó fi pè mí ọba tó pọ̀ nípa àti agbára ọba tí ń jẹ́ ìmí ni má ṣe bẹ̀rù ó fi àmì hàn ó yá àmì agbára lórúkọ Jésù ó yá kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lórí ọwọ́ náà mo sọ ni ó sì ti da àṣẹ ó ní ọmọ aláṣẹ ní àwa ó ní á fi àṣẹ sọ̀rọ̀ mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde báyìí níbi gbogbo tó wà ohun gbogbo tó wà nínú ọwọ́ yìí tí ò jẹ́ kó o fi gbé ohun rere ṣe ohun gbogbo tí a ti ná owó ẹ̀jẹ̀ fún gbogbo ọwọ́ tó wà lábẹ́ òyìn tá a ti ná owó ẹ̀jẹ̀ fún ó yá máa gba ìtúsílẹ̀
lórúkọ Jésù ó yá máa gba ìtúsílẹ̀, ó yá máa gba ìtúsílẹ̀, ó yá máa gba ìtúsílẹ̀. Gbogbo ìwọ tí ọwọ́ àjèjì ti gbé ọ nígbà èwe, ìwọ tí ọwọ́ àjèjì gbé ọ nígbà tá a bí ọ sáyé, ó yá máa gba ìtúsílẹ̀. Gbogbo ìwọ tí ọwọ́ àjèjì gbé ọwọ́ lé lórí, gbogbo ìwọ tí ọwọ́ àjèjì gbé ọwọ́ lé lórí lọ́jọ́ ìgbéyàwó, gbogbo ìwọ tí wọ́n gbé ọwọ́ lé lórí lọ́jọ́ graduation, gbogbo ìwọ tí wọ́n nawọ́ òdì sínú ayé rẹ níbikíbi lórúkọ Jésù ó yá máa gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ọwọ́ àjèjì, ó yá máa gba ìtúsílẹ̀. Ta ló ti fi ọwọ́ àjèjì fún ọ lóúnjẹ? Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ó yá máa gba ìtúsílẹ̀, ó yá máa gba ìtúsílẹ̀. Ta ló lò ní fọwọ́ gbé ọmọ jó lórúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ẹ̀mí Mímọ́, ó yá máa gba ìtúsílẹ̀, ó yá máa gba ìtúsílẹ̀, ó yá máa gba ìtúsílẹ̀, ó yá máa gba ìtúsílẹ̀ lórúkọ Jésù. Ká tó parí àdúrà yìí, Olúwa Ọlọ́run ayérayé kó o fa àmì hàn, àmì ńlá, àmì agbára, ó yá kó o fi hàn ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ògo f'Olódùmarè. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Jeremiah. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Jeremiah. Jeremiah 32 verse 27. Jeremiah 32 verse 27. Wò, èmi ni Olúwa, Ọlọ́run gbogbo ẹran ara. Ohun kan wà tí ó ṣòro fún mi ní àti ṣe bí? Wò, èmi ni Olúwa, Ọlọ́run ẹran ara. Ohun kan wà tí ó wà ṣòro láti ṣe fún mi bí? Ọlọ́run béèrè ni. Ìwọ náà wàá dá lóhùn pé Olúwa, kò sí ohun kankan tó ṣòro ṣe fún ọ o. Olúwa, kò sí ohun kankan tó ṣòro ṣe fún ọ. Ó pè ọ́ ní wò, èmi ni Olúwa, Ọlọ́run gbogbo ẹran ara. That means pé Ọlọ́run gbogbo ènìyàn. Ohun kan á wà tí ó ṣòro fún mi bí? Ohun kan wà tí ó ṣòro fún mi bí? Ìjẹ́ nǹkan tí ó ṣe ọ́ yìí tó ń fẹ́ kí Ọlọ́run ó dá sí, ìjọ ó ṣòro láti ṣe bí? Rárá o, kò ṣòro. Ó ní kò ṣòro. Rárá, kò ṣòro. Kò ṣòro. Rárá, kò ṣòro. Kò ṣòro fún Jésù Kristi láti sọ̀rọ̀ mi dayọ̀. Kò ṣòro. Rárá o, kò ṣòro. Kò ṣòro fún ọba àwọn ọba láti sọ̀rọ̀ rẹ dayọ̀. Ó bí ọ́ ni, ìwọ náà ó sì dá lóhùn pẹ̀lú ìgbàgbọ́ pé kò ṣòro Olúwa láti sọ̀rọ̀ mi dayọ̀. Kò ṣòro fún ọ láti jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀ lójú ọjọ́ lákòókò. Kò ṣòro. Kò ṣòro fún Olúwa. Kò ṣòro fún ọ atóbijù láti jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Luke chapter 1. Luke chapter 1. Luke chapter 1 verse. Luke chapter 1. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Luke. Luke chapter 1 verse 37. Luke chapter 1 verse 37. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ṣé ẹ ti gbọ́? Kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ọba tó pọ̀ nípá àti agbára. Kò sí ohun tí kò lè ṣe. Kí ni ìwọ ti rò pé Ọlọ́run ò lè ṣe nínú ayé rẹ? Kí ni nǹkan tí ìwọ ti sọ̀rètí nù? Pé I don't think this thing is going to happen. I don't think God can do this thing anymore. No, I've already lose hope. Kò sí Ọlọ́run ní kò sí tí òun ò lè ṣe. Kò sí tí ọba àwọn ọba ò lè ṣe. Tí o bá ti ṣe kí ni o? Tó o bá ti gbàgbọ́ nínú Olúwa, nínú ọ̀gá ògo, pé kò sí tí ọba àwọn ọba ò lè ṣe o. Tó o bá ti sọ ìrètí nù, tó o sọ ìrètí àdúrà nù, tó o sọ ìrètí àwẹ̀ rẹ nù, pé Olúwa, mo gbàgbọ́ pé kò sí tó o lè ṣe. Tó o wá Ọlọ́run àjèjì míì lọ, o gbàgbọ́ pé Olúwa, kò sí tó o lè ṣe. Tó o bá ti nírètí, tó o dúró jẹ́, tó ń ké pé ọba ògo, mo tún dé o. Mo tún dé, jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀. Jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀. Má sọ mí di èrò ìwòran. Mi ò wá wòran nínú ayé Olúwa. Sọ èmi náà dẹni tí ènìyàn ń pè wò. Sọ mí di ẹni tí ènìyàn ń pè sìn. Mi ò wá sin ènìyàn mọ́ nínú ayé. Jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀ Olúwa. Ẹ jẹ́ á gbàdúrà pé Olúwa, jẹ́ kí ìyanu mi, jẹ́ kó ṣe kí ni o, jẹ́ kó bẹ̀rẹ̀. Ìyanu ojú ọjọ́, ìyanu àkókò. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Kò sí ohun tí ọba àwọn ọba mi ò lè ṣe.
lórí ìrìn àjò ayé mi Olúwa jẹ́ kí ìyanu mi ó bẹ̀rẹ̀ lórí ìrìn àjò ayé àwọn ọmọ mi látòrí àkọ́bí dórí àbígbẹ̀yìn jẹ́ kí ìyanu ó bẹ̀rẹ̀ lórí àgọ́ ara mi lórí àìsàn tí mo ń là kọjá yìí Olúwa jẹ́ kí ìyanu ó bẹ̀rẹ̀ òun pẹ́ pé ìyanu ni kó bẹ̀rẹ̀ lórí ayé rẹ bẹ̀rẹ̀ sí lanu kó bẹ̀rẹ̀ sí pé kí Olúwa jẹ́ kí ìyanu mi ó bẹ̀rẹ̀ má sọ mí di èrò òwòrán nínú ayé má sọ mí di èrò òwòrán tí ò rógolò láyé má sọ mí di èrò òwòrán tí ò ráàánú gbà Olúwa má ṣàánú mi ẹ wò ó tá a bá wo ìtàn ìgbésí ayé Sákéù ọ̀pọ̀lọpọ̀ náà jọ wà níbẹ̀ nígbà tí Jésù ń kọjá lọ ọ̀pọ̀lọpọ̀ ló wà níbi tí Jésù dúró sí ṣùgbọ́n agbára kan wọnú ayé Sákéù pé ó yá gungi lọ láàrin ọ̀pọ̀lọpọ̀ èrò yìí mo fẹ́ rí ẹnìkan tó ń bẹ ń bì alágbára kan tó ló wà láàrin mo fẹ́ rí ìwọ náà sọ fún Ọlọ́run pé Olúwa mo fẹ́ rí ọ ìwọ Ọlọ́run alágbára tó wà lórí òkè àánú ìtúsílẹ̀ mo fẹ́ rí ọ Sákéù gungi lọ pé mo fẹ́ rí Jésù lónìí mo gbọ́dọ̀ rí ó pariwo ó pé mo fẹ́ rí Jésù ó gungi lọ Jésù sì wò pé lónìí Sákéù sọ̀kalẹ̀ mo fẹ́ jẹ nínú ilé rẹ lónìí bọ́lẹ̀ Sákéù bọ́lẹ̀ lórí igi láàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìwọ náà sọ fún Ọlọ́run pé Olúwa jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú ayé tí mo wà yìí Olúwa jẹ́ kí ibi tí ìyanu Sákéù ti bẹ̀rẹ̀ nìyẹn o láàrin ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti ronú ló ti gungi lọ ó ṣeé ṣe kó mọ́ gungi lọ tó bá sọ pé òun ò ní gungi jẹ́ kó mọ́ sáré lọ bí tí Jésù wà ní wọ́n lè má jẹ́ ó ráyè débi tí Jésù wà ṣùgbọ́n ẹ̀mí kan ní ó yá gungi lọ láàrin ọ̀pọ̀lọpọ̀ ènìyàn Jésù yóò rí ọ lónìí ó sì rí ó sì bá jẹun nínú ilé rẹ̀ ìgbàlà sì wọnú ayé Sákéù dẹni ìràpadà ìwọ náà pariwo pé Olúwa sọ mí dẹni ìràpadà jẹ́ kí ìyanu mi ó bẹ̀rẹ̀ béèrè fún ìyanu ojú ọjọ́ ìyanu mi kó bẹ̀rẹ̀ lónìí lónìí Olúwa jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀ Olúwa nínú oṣù kẹsàn-án tá a wà yìí Olúwa jẹ́ kí ìyanu mi ó bẹ̀rẹ̀ ìyanu àṣepé lórí àwọn ọmọ mi jẹ́ kó bẹ̀rẹ̀ sí farahàn jẹ́ kó bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ lórúkọ Jésù Olúwa jẹ́ kí ìyanu mi ó bẹ̀rẹ̀ gbogbo ẹ̀mí òkùnkùn tó sọ̀ráǹdì ìyanu mi ó yẹ ẹ máa dòkú lórúkọ Jésù ó yẹ ẹ máa dòkú lórúkọ Jésù every darkness that surround my miracle scatter and die in the name of Jesus Christ ó yẹ gbàdúrà gbogbo ẹ̀mí òkùnkùn tó sọ̀ráǹdì iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu mi tí wọ́n ní mi ò ní ràánú gbà lórí àdúrà 12 days ó yẹ ẹ máa dòkú lórúkọ Jésù ìyanu mi bẹ̀rẹ̀ ìyanu mi bẹ̀rẹ̀ ìyanu ọmọ mi bẹ̀rẹ̀ ìyanu ọkọ mi bẹ̀rẹ̀ ìyanu aya mi bẹ̀rẹ̀ jẹ́ kí ìyanu ó bẹ̀rẹ̀ nínú ayé mi ẹ gbàdúrà kí Olúwa jẹ́ kí ìyanu ó bẹ̀rẹ̀ ìyanu jẹ́ kó wọnú ayé mi ẹ wò ó ìyanu wọnú ayé Bátílómíù pariwo ni tó bá yẹ kó panu mọ́ ni pé ẹ jáde mọ́ táràgà pé ibo Jésù wà ibo ló wà ẹ jáde mọ́ tó pọ̀ ń ṣe báyìí pé mo ń wá Jésù ṣùgbọ́n Bátílómíù ò ṣe bẹ́ẹ̀ ó pariwo lóhùn rárá pé Jésù ṣàánú fún mi ọmọ Dáfídì ṣàánú fún mi ta ló ń pariwo mi èmi ni ṣàánú fún mi kí ló fẹ́ mo fẹ́ ìyanu ni ìyanu mi ni mo fẹ́ o fẹ́ ríran òbúrú ó yá ríran àṣẹ sì jáde ìwọ náà pariwo pé Olúwa àṣẹ láti òkè wá jáde sínú ayé mi kí ìyanu mi ó bẹ̀rẹ̀ ìyanu Bátílómíù sì bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pariwo pé Olúwa jẹ́ kí ìyanu ayé mi ó farahàn lẹ́sẹ̀kẹsẹ̀ jẹ́ kí ìyanu mi ó bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ Olúwa tàn mọ́lẹ̀ sí ìyanu mi kó bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ Bátílómíù mọ̀ ríran lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní ó yá ríran ó sì ríran ìgbàgbọ́ rẹ̀ mú lára dágbà tí ò panu mọ́ ìwọ náà níbi tó ti ń gbọ́ mi láàárọ̀ yìí mọ́ panu mọ́ àwọn kan wá wòran ni ìwọ mọ́ wàá wòran gbàdúrà pé Olúwa jẹ́ kí ìyanu mi ó bẹ̀rẹ̀ ìyanu tí ayé fi mí ṣẹ̀ sí ìyanu tí ọ̀tá kọ̀ mí tí ẹbí kọ̀ mí tí ará kọ̀ mí Olúwa jẹ́ kí ìyanu yìí ó bẹ̀rẹ̀ sí farahàn Olúwa tàn mọ́lẹ̀ sí ìyanu mi ọdún ti pẹ́ tí mo ti ń gbàdúrà ó ní ọjọ́ ti pẹ́ tí mo ti ń pe Jésù ọjọ́ ti pẹ́ tí mo ti ń gbàdúrà ó ti tákòkò ẹ̀mí mímọ́ gba lẹ́tà mi kà ó gbàdúrà ọjọ́ ti pẹ́ tí mo ti ń pe Jésù ọjọ́ ti pẹ́ tí mo ti ń gbàdúrà ó ti tákòkò ẹ̀mí mímọ́ gba lẹ́tà mi kà ó sì gbàdúrà pé Olúwa ọjọ́ ti pẹ́ tí mo ti ń pè ọ́ ẹ wo ọdún tí Bátílómíù ti ń ráre nínú òkùnkùn
ṣùgbọ́n lọ́jọ́ kan Ọlọ́run bá àìní rẹ̀ pàdé. Ó yá pariwo pé Olúwa lónìí báyìí ni tèmi náà pàdé, kó tàn mọ́lẹ̀ sí ògo mi, tàn mọ́lẹ̀ sí ìyanu mi, jẹ́ kí ìyanu mi ó bẹ̀rẹ̀. Ọjọ́ ti pẹ́ tí mo ti ń pe Jésù, ọjọ́ ti pẹ́ tí mo ti ń gbàdúrà, ó ti tákòkò ẹ̀mí mímọ́ gba lẹ́tà mi kà o. Ó sì gbàdúrà pé Olúwa gba lẹ́tà mi kà, kó tàn mọ́lẹ̀ sí ayé mi. Olúwa gba lẹ́tà mi kà, mọ́ wò mí níran, mọ́ wò mí níran. Ẹni tó bá wò níran, ìkà òkùnkùn ènìyàn ó borí rẹ̀, ogun ayé ó borí rẹ̀. Mọ́ wò mí níran Olúwa, mọ́ wò mí níran. Ọjọ́ ti pẹ́ tí mo ti ń gbàdúrà. Ẹ wá náà, ọjọ́ ti pẹ́ tó ti ń lọ sí Sílò, yóò sì kúnlẹ̀, yóò sunkún, yóò gbàdúrà. Wọ́n sì fi ń ṣe yẹ̀yẹ́, wọ́n tó fi ṣe yẹ̀yẹ́ débi pé wọ́n ló ti mutí yó, kí ní sọ tí ń ṣẹnu wújẹ́wújẹ́. Ó dàbí pé ó ti mutí yó ni. Wọ́n mọ̀ pé ń bá Ọlọ́run rẹ̀ sọ̀rọ̀ ni. Ìwọ náà bá Ọlọ́run rẹ̀ sọ̀rọ̀ lónìí. Ọjọ́ kan lọ́lọ́run wá mú ìbànújẹ́ Hánà kúrò. Ìyanu rẹ̀ wá bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìyanu dé bá ayé Hánà. Ẹni tá a ti pè pé kò lè bímọ, ẹni tá a ti rò pé eléyìí ó ti over 50, ó ti over 60, kò lè bí nǹkan tó fi lè bímọ mọ́. Ẹ gbàgbé pé ó lè bímọ. Ìyanu rẹ̀ sì bẹ̀rẹ̀ lójú àwọn tó fi ṣe yẹ̀yẹ́. Ó yá sọ fún Olúwa pé Olúwa, ogun tó ń kẹ́gàn mi, tó ń fi mí ṣe yẹ̀yẹ́, jẹ́ kí ìyanu mi ó bẹ̀rẹ̀ lójú ayé wọn. Ẹ̀mí mímọ́ jẹ́ kí ìyanu mi ó bẹ̀rẹ̀. Gbogbo wọn tó ti fọmọ yìí ṣe yẹ̀yẹ́ nídìjú mi, wọ́n ti fọmọ yìí bú ọ, wọ́n ti fẹ́ fi ṣáìṣáì bú ọ pé kí lẹ wá ń ṣe sọ̀rọ̀ mẹ́, ṣé kò wà ní ìfẹ́ ọkọ mọ́, ṣe bíbọ́ ọkọ bá kọ ni ọkọ là á fẹ́. Wọ́n fi ọ ṣe yẹ̀yẹ́ ni wọ́n advise ẹ̀. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa jẹ́ kí ìyanu ọmọ mi ó bẹ̀rẹ̀, jẹ́ kí ìyanu àwọn ọmọ mi ó bẹ̀rẹ̀. Olúwa bá mi fà àwọn ọmọ yìí lọ́kàn balẹ̀, Olúwa bá mi fi wọ́n lọ́kàn balẹ̀. Ẹ gbàdúrà. Ìwọ Ọlọ́run mi ò jẹ́ kí ìyanu àwọn ọkọ mi ó bẹ̀rẹ̀. Ìyanu ọkọ mi jẹ́ kó bẹ̀rẹ̀ lójú àwọn tó fọkọ mi ṣe ẹ̀yẹ́. Pé orí ó kàn kún ọpọlọ ẹ̀, orí ẹ̀ kàn kún fún kìkì ọpọlọ, ṣùgbọ́n kò rí lò. Ó yá gbàdúrà lóhùn rárá pé Olúwa, ibi tá a ti kẹ́gàn mi, Olúwa ó yá tàn mọ́lẹ̀ sí ẹ̀gàn náà, jẹ́ kí ẹ̀gàn náà dògo. Olúwa sọ ẹ̀gàn mi dògo. Olúwa sọ ẹ̀gàn mi dògo, kí ọ̀tá ó yaṣọ mọ́ rẹ̀ lọ́rùn. Olúwa sọ ẹ̀gàn mi dògo, kí ọ̀tá mi ó sáré kiri nítorí ọ̀rọ̀ mi. Olúwa sọ ẹ̀gàn mi dògo. Olúwa sọ ẹ̀gàn mi dògo. Olúwa sọ ẹ̀gàn mi dògo. Ó yá gbàdúrà pé Olúwa sọ ẹ̀gàn mi dògo, tàn mọ́lẹ̀ sí ayé mi. Olúwa tàn mọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Olúwa tàn mọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ó yá jẹ́ kí àánú bẹ̀rẹ̀ lórí ayé mi, jẹ́ kí ìyanu bẹ̀rẹ̀. Ìyanu mi jẹ́ kó bẹ̀rẹ̀. Olúwa jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀, 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 jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀. Ẹ wo òkú ọjọ́ kẹrin Lásárù. Ìyanu kò wọ́n sọ pé Jésù sọ pé yẹ ẹgbẹ́ síta ẹ máa wojú rẹ̀, kó bá dẹ̀yìn ọjọ́ 5 ọjọ́ 7 ni ìyanu tó bẹ̀rẹ̀. Ó ní ẹ yí òkúta ibojì Lásárù kúrò. Ó sì ní ó yá jáde Lásárù. Lásárù sì dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀. Ìwọ náà pariwo pé Olúwa jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìyanu mi jẹ́ kó bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìyanu mi tí mo ti ń gbàdúrà ọjọ́ ti pẹ́, mo ti ń gbààwẹ̀ ọjọ́ ti pẹ́. Olúwa jẹ́ kó bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, jẹ́ kó bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, jẹ́ kó bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó yẹ gbàdúrà, ẹ má jò rẹ̀ yìí. Wọ́n ní ẹṣin, Yorùbá ní ẹṣin kì í kó eré àsárelé. Àdúrà tá a gbà yìí ó ti ń tán lọ, èní ní 9 days. Ó kọjọ́ mélòó báyìí? Ẹ jẹ́ á sọ fọ́lọ́run pé Olúwa ò jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀, jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀. Ó yẹ wá pe Jésù lóhùn rárá pé Olúwa, ibo lòkùnkùn farapamọ́ sí nínú ayé mi, ibo nìwọ èṣù farapamọ́ sí nínú ayé mi, nínú ìdílé mi. Ó yẹ ẹ̀yin ogun ọ̀run, ó yẹ disgrace wọn, ó yẹ bẹ̀rẹ̀ sí expose wọn láti òní lọ. Ibi tí òkùnkùn farapamọ́ sí nínú ayé mi, ó yẹ Ọlọ́run ọba àwọn ọba, ó yẹ bẹ̀rẹ̀ sí disgrace wọn, ẹ bẹ̀rẹ̀ sí expose wọn láti òní lọ, kí ìyanu mi bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀. Ẹ wo èṣù farapamọ́ sínú ayé Jóòbù. Ọlọ́run sì wo èṣù níran títí pé ó ti dán wò lọ́tún, ó dán wò lósì, ó sì yege. Kí ló tó wá fẹ́ báyìí o? Adójútì ọ ìwọ Sátánì. Jóòbù ó yá ìyanu rẹ bẹ̀rẹ̀. Ìyanu Jóòbù sì bẹ̀rẹ̀ ní ìlọ́po méjì. Ó yá pariwo pé Olúwa dójútì ẹ̀mí òkùnkùn nínú ayé mi. Gbogbo agbára èṣù, gbogbo agbára oṣù àti àjẹ́, wọ́n ti dán mi wò, mo ti yege. Olúwa jẹ́ kí ojú ó tì wọ́n láti lórí ọ̀rọ̀ ọmọ mi, lórí ọ̀rọ̀ mi, jẹ́ kí ojú ó tì wọ́n. Ẹ gbàdúrà, ẹ ké pe Jésù kí Olúwa jẹ́ kí ojú ó tì wọ́n. Ẹ̀yin ogun ọ̀run, ẹ jẹ́ kí ojú ó tì wọ́n. Ẹ̀yin ẹ̀mí òkùnkùn, mo pa á láṣẹ lórúkọ Jésù, ojú bẹ̀rẹ̀ sí tì yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbàdúrà lọ́wọ́, gbogbo ẹ̀mí òkùnkùn èyí tó farapamọ́ nínú ayé yín, ọ̀run expose wọn lónìí, ọ̀run disgrace wọn lónìí lórúkọ Jésù. Ọ̀run disgrace wọn lónìí, ọ̀run disgrace wọn lónìí, ọ̀run disgrace wọn lónìí ní orúkọ Jésù olùgbàlà. Ọ̀run disgrace wọn lónìí. Ẹ jẹ́ á ké pe Jésù.
ọba ọ̀gánmọ tó dé, ìwọ náà tó ti dé, ìwọ náà képe Jésù lóhùn rárá, képe Jésù lóhùn rárá, képe lóhùn rárá pé Olúwa gbogbo pẹpẹ òkùnkùn, gbogbo pẹpẹ òkùnkùn, every altar of darkness, every altar of darkness tó gbé ògo mi pamọ́, tó gbé ògo mi mì, tó gbé ìyanu mi mì, ó yá lórúkọ Jésù pẹ̀lú iná Ọlọ́run ẹ̀mí mọ́, ó yẹ ẹ máa pọ̀, ó yẹ ẹ máa pọ̀, gbogbo pẹpẹ òkùnkùn tó gbé ògo mi pamọ́ sí, ó yá iná Ọlọ́run o, ó yẹ ẹ máa pọ̀, ó yẹ ẹ máa pọ̀, gbogbo pẹpẹ òkùnkùn tó gbé ògo mi mì, tó gbé ìyanu mi mì, tí ò jẹ́ kí ìyanu mi ó bẹ̀rẹ̀, ó yá lórúkọ Jésù, ó yẹ ẹ máa pọ̀, gbogbo pẹpẹ òkùnkùn nílé bàbá àti ìyá mi tó gbé ìyanu ọmọ ológo mì, lórúkọ Jésù, ó yẹ ẹ máa pọ̀, gbogbo pẹpẹ òkùnkùn tó gbé àṣeyọrí ọmọ mi mì, tó gbé ìyanu ọmọ mi mì, tó gbé ògo ọmọ mi mì, ní orúkọ Jésù, pariwo iná Ọlọ́run o, ó yẹ ẹ máa pọ̀, ó yẹ ẹ máa pọ̀, gbogbo pẹpẹ òkùnkùn tó gbé ìyanu mi mì, nílé bàbá mi, nílé ìyá mi, ó yẹ ẹ máa pọ̀, gbogbo pẹpẹ òkùnkùn nílé ọkọ mi, ó yẹ ẹ máa pọ̀, ògo mi lẹ́nu yín, ògo mi nínú yín, ó yẹ ẹ máa pọ̀, ó yẹ ẹ máa pọ̀, ní orúkọ Jésù, ó yẹ ẹ máa pọ̀, ó yẹ ẹ máa pọ̀, ó yẹ ẹ gbàdúrà, gbogbo pẹpẹ òkùnkùn tá a ti gégùn fún ayé mi, tá a ti gégùn fún ògo mi, lórúkọ Jésù, ó yẹ ẹ gbiná sọnù, lórúkọ Jésù, ó yẹ ẹ gbiná sọnù, ó yẹ ẹ gbiná sọnù, ìwé ègún, ìwé èpè, ó yẹ jáde láyé mi, ìwé àsọtẹ́lẹ̀ burú, ó yẹ jáde láyé mi, 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 ìwé àsọtẹ́lẹ̀ burú látẹnu àfáà, látẹnu wòlíì, látẹnu pásítọ̀, ó yẹ jáde, ó yẹ jáde, ó yẹ jáde, ó yẹ jáde, ní orúkọ Jésù, ẹ gbàdúrà, Olúwa, gbogbo agbára tó ń ṣiṣẹ́ òdì nílé bàbá mi, gbogbo agbára tó ń ṣiṣẹ́ òdì lórí ìyanu mi nílé bàbá àti ìyá mi, ó yá lórúkọ Jésù, ó yẹ ẹ dòkú, ó yẹ ẹ dòkú, ẹ gbiná sọnù, 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 gbogbo agbára òkùnkùn, gbogbo agbára òkùnkùn, gbogbo pẹpẹ òkùnkùn nílé bàbá àti ìyá mi, nílé ọkọ mi, nílé ìyàwó mi, ó yẹ ẹ gbiná sọnù, gbogbo pẹpẹ òkùnkùn ẹ máa gbiná sọnù lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, mo rán iná jáde báyìí ní orúkọ Jésù, gbogbo pẹpẹ òkùnkùn, ó yẹ ẹ máa gbiná sọnù, ó yá lórúkọ Jésù, ó yẹ ẹ máa gbiná sọnù, ní orúkọ Jésù, ó yẹ ẹ máa gbiná sọnù, gbogbo pẹpẹ òkùnkùn tó ń ṣiṣẹ́ lòdì sí ayé ọmọ ológo, ó yẹ ẹ máa gbiná sọnù, ní orúkọ Jésù olùgbàlà, ó yẹ ẹ máa gbiná sọnù, gbogbo pẹpẹ òkùnkùn èyí tó jẹ́ àṣeyọrí rẹ lọ́wọ́, gbogbo pẹpẹ òkùnkùn ohun tí ò jẹ́ kí ìyanu rẹ ó bẹ̀rẹ̀, ó yẹ ẹ máa gbiná sọnù, ní orúkọ Jésù olùgbàlà, ó yẹ ẹ máa gbiná sọnù, gbogbo pẹpẹ òkùnkùn tó lò ní ṣe àṣeyọrí, ó yẹ ẹ máa gbiná sọnù, ó yẹ ẹ máa gbiná sọnù, gbogbo pẹpẹ òkùnkùn tó ní ọdún yìí ò ní jẹ́ ọdún àṣepé fún ọ, ó yẹ kó máa gbiná sọnù, ó yẹ kó máa gbiná sọnù, àṣẹ ọ̀run jáde, àṣẹ ọ̀run jáde, ó yẹ kó máa gbiná sọnù, gbogbo pẹpẹ òkùnkùn tó bá ọ rìnrìn àjò, ó lórúkọ Jésù, ó yẹ máa gbiná sọnù, gbogbo pẹpẹ òkùnkùn tó gba ire mọ́ ọ lọ́wọ́, tó gba àṣeyọrí mọ́ ọ lọ́wọ́, ó yẹ máa gbiná sọnù, ó yẹ máa gbiná sọnù, ó yẹ máa gbiná sọnù, ní orúkọ Jésù, ó yẹ wá pariwo pé Olúwa, ẹ mọ̀ pé nínú ayé, ẹ gbọ́ mi ní orúkọ Jésù, ẹ gbọ́ mi dáadáa, nínú ayé a máa ń ní association, bẹ́ẹ̀ ni àwọn ẹ̀mí òkùnkùn náà ní association tí wọ́n kí ni wọ́n ń ṣe níbẹ̀ nínú ayé, association tí wọ́n wà bóyá ní mọ́ṣáláṣí ni, bóyá ní ṣọ́ọ̀ṣì ni, bóyá ládùúgbò ni, ní tí ẹ̀ máa ń ṣe níbẹ̀ ni pé bó o ní àdúgbò ó ṣe dáa, bó o ní ṣọ́ọ̀ṣì ó ṣe tẹ̀síwájú, bó o ní mọ́ṣáláṣí ó ṣe tẹ̀síwájú, ṣùgbọ́n nínú àwọn association tí à ń sọ yìí, tí Ọlọ́run ń sọ fún wa yìí, tí Ọlọ́run fẹ́ dáná sùn yìí, ní táwọn máa ń ṣe níbẹ̀ ni pé wọ́n máa ń mu ẹ̀jẹ̀ ọmọ ológo, wọ́n máa ń mu ògo làwọn ń mu sanra, ẹ̀jẹ̀ ènìyàn ni wọ́n ń mu sanra, ẹran ara ènìyàn ni wọ́n ń mu sanra, Ọlọ́run lòdì sí, ó ní ẹ má ṣe jẹ́ kí àjẹ́ wà láàyè, ẹ má ṣe jẹ́ kí wọ́n wà láàyè, ó yá pariwo pé gbogbo association òkùnkùn tó ń ṣiṣẹ́ lórí ayé mi, gbogbo association òkùnkùn lórí ayé ọmọ mi tó mùjẹ́, gbogbo association òkùnkùn tó mú ògo ọmọ olóríire, gbogbo association òkùnkùn tó mú ìyanu mi, ó yá lórúkọ Jésù, ó yá ẹ máa gbiná, 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 gbogbo association òkùnkùn tó mú ògo, tó mú ẹ̀jẹ̀, lórúkọ Jésù, tó ń jẹ ẹran ara, lórúkọ
Jésù ó yẹ máa gbiná, ẹ máa gbiná, ẹ máa gbiná. Gbogbo association òkùnkùn Olódùmarè èyí tó mú ìyanu, èyí tó jẹ́ kí ìyanu farahàn, ó yẹ ẹ máa gbiná, ẹ máa gbiná, ẹ máa gbiná lórúkọ Jésù, ẹ máa gbiná, ẹ máa gbiná. Gbogbo association òkùnkùn tó mú ẹ̀jẹ̀ ọmọ ológo, tó mú àṣeyọrí ọmọ ológo nílé bàbá mi, nílé ìyá mi, lórúkọ Jésù, nílé ọkọ mi, ó yẹ ẹ máa gbiná, ẹ máa gbiná nílé ìyàwó mi, ẹ máa gbiná lórí òkè àánú ìtúsílẹ̀, ẹ máa gbiná. Gbogbo pẹpẹ òkùnkùn tó mú ẹ̀jẹ̀ ọmọ ológo, tó mú àṣeyọrí ọmọ ológo, ó yẹ ẹ máa gbiná sọnù, 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 ó yẹ ẹ máa gbiná sọnù. Gbogbo association òkùnkùn ó yẹ ẹ máa gbiná sọnù, gbogbo association oṣó, gbogbo association àjẹ́ àti èmèrè tí babaláwo, ó yẹ ẹ máa gbiná sọnù, ẹ máa gbiná sọnù, ẹ máa gbiná sọnù, ẹ máa gbiná sọnù, ẹ máa gbiná sọnù. Olórí ogun ọ̀run ó yá dá sí, ó yá dá sí, ó yá dá sí, ó yá dá sí. Ẹ̀yin ogun ọ̀run ó yá dá sí, ẹ̀yin alágbára ọjọ́ ọ̀run ó yá darapọ̀, ó yá dá sí. Gbogbo association òkùnkùn ó yá ìgbìmọ̀ yín, ìjọ yín ó yá kó máa dàrú, ó yá kó máa dàrú, ó yá kó máa dàrú, ó yá kó máa dàrú. Ikú kó máa yọ yín lẹ́yọ kọ̀ọ̀kan lórúkọ Jésù, ikú kó máa yọ yín lẹ́yọ kọ̀ọ̀kan nílé bàbá mi, nílé ìyá mi, nílé ọkọ mi, níbi iṣẹ́ mi, nílé ìyàwó mi, ó yá iná, iná, iná o, ikú kó máa yọ yín. Gbogbo ẹ̀yin association òkùnkùn lórí ọ̀rọ̀ ayé mi, lórí gbogbo ìṣòro mi, lórí ogun àìsàn, lórí ogun àìlọ́kọ, lórí ogun àìláyà, ó yá ikú máa yọ yín lẹ́yọ kọ̀ọ̀kan, ikú kó máa yọ yín dànù lẹ́yọ kọ̀ọ̀kan lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù. Ikú kó máa yọ yín dànù, àṣẹ jáde báyìí, àṣẹ jáde báyìí, àṣẹ jáde báyìí, ó yá ikú o, ikú kó máa mú yín lọ, ikú kó máa mú yín lọ. Gbogbo association òkùnkùn nílé bàbá tá a bí mi, ó yá ikú máa mú yín lọ lẹ́yọ kọ̀ọ̀kan lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù. Ó yá ikú o, ikú kó máa mú yín lọ lẹ́yọ kọ̀ọ̀kan lórúkọ Jésù, ikú kó máa mú yín lọ. Ẹ gbàdúrà. Association burúkú òní Fáráò jẹ́, ikú sì palẹ̀ wọn mọ́ bọ́n ṣe pọ̀ tó. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo association òkùnkùn bó ti wù kẹ́ pọ̀ tó nílé bàbá mi, ó yá ẹ parẹ́ lónìí lórúkọ Jésù. Ilẹ̀ gbé wọn mì lónìí. Gbogbo association òkùnkùn bó ti wù kẹ́ pọ̀ tó nílé ìyá mi, ó yẹ gbiná sọnù, 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 ó yẹ pariwo Jésù Ọlọ́run ìyanu o. Gbogbo ẹ̀mí òkùnkùn ẹ mọ̀ pé nǹkan kan wà nínú ayé èèyàn tí wọ́n ní habit ẹ̀ ni ó ti di habit, ó ti ó yá gbogbo ohun tí a mọ̀ mọ́ mi tó jẹ́ ìpọ́njú lórúkọ Jésù tó dí ìyanu mi lọ́wọ́, ó yẹ máa dòkú. Gbogbo tí a mọ̀ pé ìpọ́njú ni tó dí ìyanu mi lọ́wọ́, ó yẹ máa dòkú lórúkọ Jésù, ó yẹ máa dòkú. Ó yẹ gbàdúrà, ẹ pé Jésù. Gbogbo tí a mọ̀ gẹ́gẹ́ bí habit ni, ó ti di habit, ó ti mọ́ lára, ó ti mọ́ lára. Gbogbo ohun burúkú tí ayé ń rò ní pé ó ti mọ́ mi lára, pé ìṣẹ́ ti mọ́ lára, ìyà ti mọ́ lára, kó dálé mọ́ṣú ti mọ́ lára, kó mọ́ lọ́kọ ti mọ́ lára, kó mọ́ bímọ ti mọ́ lára, ó yá ẹ máa dòkú lórúkọ Jésù. Ó yá ẹ máa dòkú, ó yá ẹ máa dòkú. Ó yá gbàdúrà. Ó fẹ́ command báyìí àwọn ẹ̀mí òkùnkùn, ó lóun ti fi wá jọba lórí wọn. Ó ní bí ìmọ́lẹ̀ bá dé, òkùnkùn ó sì paradà. Àṣẹ Elédùmarè ni. Ó yá pariwo pé Olúwa, gbogbo ìjọba òkùnkùn tó ń ṣiṣẹ́ lórí òjìji mi, pé ìyanu mi ò ní farahàn, ó yá ẹ dòkú lórúkọ Jésù. Gbogbo ìjọba òkùnkùn tó ń ṣiṣẹ́ lórí òjìji mi, òjìji ènìyàn, wọ́n ṣáàdó wọ́n mọ̀ ṣáàdó mọ̀ pé wọ́n máa ń lo òjìji. Kí lẹ rò pé wọ́n ń fi mírọ̀ ṣe? Tí wọ́n bá pè ọ́ pé ìwọ òjìji yìí, ó yá ìwọ ìṣẹ̀dá alágbájá, ó yá jáde, wọ́n sì wo òjìji rẹ, wọ́n sì ṣiṣẹ́ burúkú sí i. Ó yá pariwo pé Olúwa, mo lo àṣẹ àti agbára tó fi dá mi sí ayé, mo lo àṣẹ àti agbára tó fi pè mí lórúkọ Jésù. Gbogbo ìjọba òkùnkùn, gbogbo ìjọba òkùnkùn tó ń ṣiṣẹ́ òdì lórí àwòrán rẹ, tó ń ṣiṣẹ́ òdì lórí ìṣẹ̀dá rẹ, tó ń ṣiṣẹ́ òdì lórí òjìji rẹ, lórúkọ Jésù, tí ò jẹ́ kí ìyanu ó farahàn, mo pa á láṣẹ lórúkọ Jésù. Ó yẹ ẹ wọnú ìdè lọ. Nílé bàbá rẹ kí wọ́n wọnú ìdè, nílé ìyá rẹ kí wọ́n wọnú ìdè, nílé ọkọ rẹ kí wọ́n wọnú ìdè. Gbóhùn sókè pé Olúwa, ìwọ ògo mi tá a fi sínú kéèjì ayé, ó yá jáde lónìí lórúkọ Jésù. Ìwọ ìyanu mi ò tá a fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ayé dè, tá a fi sínú kéèjì ayé, ó yá iná àti àrá, ó yá ṣiṣẹ́ lórí ẹ̀. Iná àti àrá Ọlọ́run, ó yá ṣiṣẹ́ lórí ẹ̀. Ó yá sọ́dàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù.
ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ó yá pariwo pé ìwọ ògo mi tá a fi sínú kéèjì òkùnkùn, ìwọ ògo mi o tá a fi sínú kéèjì ayé, ó yá gbiná sọnù, ó yá gbiná sọnù, ó yá gbiná sọnù, ó yá gbiná sọnù. Ìwọ ògo mi o tó wà nínú shrine ìjọba òkùnkùn, tó wà nínú shrine ìjọba òṣù àti àjẹ́, tó wà nínú shrine àwọn ẹlẹ́gbọ́lóògùn, ó yá gbiná sọnù, ó yá ìwọ ògo mi o, ó yá máa jáde, ó yá máa jáde, ó yá máa jáde. Láì jẹ́ pé ògo jáde, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ò lè farahàn. Ìwọ ògo mi o, ó yá máa jáde, ìwọ ògo mi o, ó yá máa jáde, ó yá gbàdúrà. Ìwọ màmá yìí gbàdúrà, ẹnìkan wà lábẹ́ ohùn, ọkọ rẹ̀ a fi sínú ìdè ni. Ọlọ́run ní kó pe Jésù ní ìgbà mẹ́ta, pe iná ọ̀run ní ìgbà mẹ́ta, pé gbogbo ìdè tá a fi di ọkọ mi, ibikíbi tá a ti di ọkọ mi, ó yá ìyìn ọ̀run ẹ máa já dànù, ẹ̀yin ogun ọ̀run ẹ máa já ìdè, ẹ máa já ìdè, ẹ máa já ìdè, ẹ máa já ìdè, ẹ máa já ìdè. Pariwo Jésù ní ìgbà mẹ́ta, iná agbára ẹ̀mí mọ́ ní ìgbà mẹ́ta, ibi tá a di ọkọ mi mọ́, ẹ̀yin ogun ọ̀run yẹ máa já ìdè, ẹ 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 máa já ìdè. Ó yẹ gbàdúrà, ẹ gbàdúrà, gbogbo ibi tá a di ọkọ mi mọ́, ó lórúkọ Jésù, ó yẹ ẹ máa já gbogbo ìdè. Mo pa á láṣẹ, gbogbo ọkọ tá a fi sínú ìdè, ó yẹ ìdè máa já, ìwọ ìdè máa já, ìwọ ìdè máa já, gbogbo ọkọ tá a fi sínú ìdè, mo já gbogbo ìdè náà lónìí lórúkọ Jésù, gbogbo ìdè náà mo já, mo já, mo já lórúkọ Jésù olùgbàlà. Mo rí ahọ́n mi bọnú ẹ̀jẹ̀, mo tú ahọ́n mi jáde, mo tutù iṣẹ́ àṣẹ jáde lórúkọ Jésù Kristi olùgbàlà. Gbogbo ọkọ tó wà nínú ìgbèkùn òkùnkùn, ó yá gbogbo ìdè náà, ó yá máa já dànù, ó yá máa já dànù, ó yá máa já dànù. Ìyanu rẹ̀ ó yá kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀, 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 kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ní orúkọ Jésù, kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Ó ti rí bẹ́ẹ̀, àṣẹ ti gùn ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ jẹ́ á pariwo pé Olúwa, gbogbo ìdájọ́ òkùnkùn lórí ìyanu mi, ó yá ẹ̀yin ogun ọ̀run ẹ máa sọ dasán. Ẹ pe Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa, gbogbo ìdájọ́ òkùnkùn lórí iṣẹ́ ìyanu mi, lórí àṣeyọrí mi, ó yẹ ẹ máa dasán. Gbogbo ìdájọ́ òkùnkùn, abẹ́mọ̀ kan máa ń dájọ́ òkùnkùn, àwọn òkùnkùn máa ń dájọ́, ó ní lágbájá ọmọ lágbájá àfi ọ́ sínú ìdè 10 days 10 years, yóò sì wà nínú ìdè náà. Ó yá gbogbo ìdájọ́ òkùnkùn lórí ayé mi, gbogbo ìdájọ́ òkùnkùn lórí ayé ọkọ mi, gbogbo ìdájọ́ òkùnkùn lórí ayé aya mi, gbogbo ìdájọ́ òkùnkùn lórí ayé ọmọ mi, gbogbo ìdájọ́ òkùnkùn lórí iṣẹ́ ìránṣẹ́ mi, ó yẹ mo fagilé lónìí lórúkọ Jésù, mo fagilé lónìí lórúkọ Jésù. Gbogbo ìdájọ́ òkùnkùn lórí nílé bàbá mi pé lágbájá, irú èmi tí mo lágídí báyìí, mo lágídí burúkú fáwọn ẹ̀mí òkùnkùn lé bàbá mi. Àìgbọ́ àjọgbà ni wọ́n ní ìwọ Adérẹ̀mí, ó yá àdájọ́ rẹ̀. Mo sì sọ pé ó tó dájọ́ mi, ọ̀run máa ń dájọ́ wọn. Ìwọ náà sọ fún Ọlọ́run pé Olúwa, kí ẹ̀mí òkùnkùn tó dájọ́ mi lónìí, ẹ̀yin ogun ọ̀run yẹ bẹ̀rẹ̀ sí ṣèdájọ́ wọn. Ó yẹ gbàdúrà. Ìwọ Ọlọ́run mi o, àní kí ẹ̀mí òkùnkùn tó bẹ̀rẹ̀ ìdájọ́ mi, ẹ̀yin ogun ọ̀run òun, gbogbo ẹ̀mí òkùnkùn lé bàbá mi, gbogbo ẹ̀mí òkùnkùn lé ìyá mi, kí wọ́n tó bẹ̀rẹ̀ ìdájọ́ mi, ẹ̀yin ogun ọ̀run yẹ ṣèdájọ́ wọn, 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 ẹ̀yin ogun ọ̀run yẹ bẹ̀rẹ̀ sí ṣèdájọ́ wọn. Ẹlòmíì àti ṣèdájọ́ rẹ̀, ó yá pariwo pé ẹ̀yin ogun ọ̀run, ó yẹ máa fagilé ìdájọ́ yìí, ẹ̀yin ogun ọ̀run ẹ máa fagilé, ẹ̀yin ogun ọ̀run ẹ máa fagilé. Ìyá mi wà lábẹ́ ohùn yìí, kọ́mọ rẹ̀ ó tó dáyé láti ṣèdájọ́ rẹ̀. Sọ fún Ọlọ́run pé Olúwa lónìí ó yá máa fagilé, ẹ̀yin ogun ọ̀run ẹ máa fagilé. Gbogbo ìdájọ́ òkùnkùn lórí ayé mi, gbogbo ìdájọ́ òkùnkùn lórí ìyanu mi, ẹ̀yin ogun ọ̀run ẹ máa fagilé, ẹ̀yin ogun ọ̀run ẹ máa fagilé, ẹ̀yin ogun ọ̀run ẹ máa fagilé. Gbogbo ìdájọ́ òkùnkùn èyí tí ò jẹ́ kí ìyanu ó bẹ̀rẹ̀ nínú ayé mi, ó yẹ ẹ máa fagilé, ẹ̀yin ẹ máa fagilé, ó yẹ ẹ máa fagilé, ó yẹ ẹ máa fagilé. Ó yẹ pariwo pé agbára tó dúró lórí ògo mi, agbára tó dúró lórí ìyanu mi, ó yá wó lulẹ̀ kó dòkú, ó yá wó lulẹ̀ kó dòkú. Ẹ wo Gòláyátì, ó dúró sórí ìyanu, ṣùgbọ́n Ọlọ́run ti Dáfídì lẹ́yìn, ó wó Gòláyátì lulẹ̀. Ó yá pariwo pé Olúwa, gbogbo Gòláyátì tó dúró sórí ìyanu mi, gbogbo Gòláyátì tó dúró sórí àṣeyọrí mi, ó yẹ ẹ máa wó lulẹ̀ lórúkọ Jésù, 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 ó yẹ ẹ máa wó lulẹ̀ lórúkọ Jésù.
ó yẹ gbàdúrà tó lágbára yìí. Àwọn ọlọ́pàá òkùnkùn wà ó tá gbé ṣẹ́lé lọ́wọ́. Àwọn ọlọ́pàá òkùnkùn náà ọ̀nà máa ń wọ́nà láti súnmọ́, láti dọ̀rẹ́ rẹ, láti ṣe kíni, láti bà tiẹ̀ jẹ́ ni, láti gba ògo dànù ni. Wọ́n máa ń mọ́nítọ̀ rẹ, wọ́n máa ń ṣe research, wọ́n máa ń ṣe investigation. Àwọn ọlọ́pàá òkùnkùn ni wọ́n mọ̀ pé o bá ti fẹ́ gbọ́ rere ṣe àwọn ẹ̀mí burúkú yóò wọnú rẹ, àfi tó bá ka gbogbo rere tó o fẹ́ ṣe fún wọn. Wọ́n sì ti gbé ìdájọ́ rẹ, wọ́n ti gbé lọ sínú ìjọba òkùnkùn nítorí pé iṣẹ́ táwọn ṣe ni pé wọ́n máa ń ṣe investigation. Ó yá pariwo pé Olúwa, alágbára òkùnkùn, ọlọ́pàá òkùnkùn tó ń ṣe investigation lórí ìyanu mi, tó ń tà mí fún ìjọba òkùnkùn, ó yá dòkú lórúkọ Jésù. Iná àti àrá ọ̀run yá pín wa níyà. Ó yẹ gbàdúrà ní orúkọ Jésù. Gbóhùn sókè ìwọ ọmọbìnrin yìí, gbóhùn sókè ìwọ ọmọbìnrin yìí, gbóhùn sókè. Ọlọ́pàá òkùnkùn tó ń ṣe investigation lẹ́nu mi, tó gbọ́rọ̀ tó ń interrogate mi, tó wá ń tà mí fún ìjọba òkùnkùn, ó yá dòkú lórúkọ Jésù. Iná àti àrá pín wa níyà, iná àti àrá pín wa níyà, iná àti àrá pín wa níyà, iná àti àrá pín wa níyà. Gbogbo ọlọ́pàá òkùnkùn tó ń ṣe investigation lórí ìṣòro mi, lórí ogun ayé mi, tó wá ń tà mí sínú ìjọba òkùnkùn. Gbogbo ọlọ́pàá òkùnkùn tó ń interrogate mi, tó wá ń gbé agbára òkùnkùn, tó fi ń dá mi lẹ́jọ́, tó ń tà mí fún oṣù àti àjẹ́, ó yá gbiná sọnù, ó yá dòkú lórúkọ Jésù, 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 ó yá dòkú lórúkọ Jésù. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà ẹ dáadáa pé Olúwa, gbogbo ọlọ́pàá òkùnkùn èyí tó ń sọra rẹ̀ dọ̀rẹ́ rẹ, àbọ̀ mọ̀ pé wọ́n kọ́kọ́ sọra wọn dọ̀rẹ́ rẹ náà, wọ́n kọ́kọ́ ṣe wọn oríṣiríṣi fún ọ tó fi rò pé èèyàn ni wọ́n, èèyàn tán, ọmọ ìkórè ẹni dá, ó lè súnmọ́ mi, ó ti kú. Bó sọ pé rí wà wọ́n ní kò lágbára mọ́ o, ọba ẹ̀rí fagbára rẹ̀ hàn káyé lè mọ̀ pó wà o. Ó sì gbàdúrà pé Olúwa, lórí ọlọ́pàá òkùnkùn tá a lò lórí ìyanu mi, ọba àwọn ọba ó yá fagbára rẹ̀ hàn kọ́tà mọ̀ pó wà. Ayérayé fọwọ́ agbára rẹ̀ hàn lórí ìyanu mi kí wọ́n mọ̀ pó wà. Ó yá fi iná ọ̀run pín wa níyà. Ẹni tó mọ́nítọ̀ àṣeyọrí mi tí ò jẹ́ kí ìyanu ó fara hàn lórí ayé mi, lórí iṣẹ́ ìránṣẹ́ mi, lórí ayé àwọn ọmọ mi, ó yá lórúkọ Jésù. Ó yá ẹ fi iná ọ̀run pín wa níyà, ẹ fi iná àti àrá 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 pín wa níyà. Gbogbo ọlọ́pàá òkùnkùn èyí tó mọ́nítọ̀ àṣeyọrí mi, tó ń tà mí sínú ogun, tó ń ta àṣeyọrí mi sínú ogun, tó ń ta ìyanu mi sínú ogun, ó yá ẹ fi iná àti àrá pín wa níyà, ẹ fi iná àti àrá pín wa níyà, ẹ fi iná àti àrá pín wa níyà, ẹ fi iná àti àrá pín wa níyà. Ẹ gbàdúrà. Àyájọ́ ọjọ́ rẹ lèyí, jẹ́ kí ìyanu ṣẹlẹ̀ láyé gbogbo ènìyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbani o, ẹ̀rí fagbára rẹ̀ hàn káyé lè mọ̀ kó wà o. Ó yá gbàdúrà kọ́lọ́run pín yín níyà. Ikú bó sọ pẹ́ẹ́rì wá wọ́n ní kò lágbára mọ́ o, ọba ẹ̀rí fagbára rẹ̀ hàn káyé lè mọ̀ kó wà o. Ó yá gbàdúrà pé Olúwa fagbára rẹ̀ hàn lórí ìyanu mi, kọ́tà mọ̀ pé ó wà. Gbàdúrà pé Olúwa fi agbára rẹ̀ hàn, jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀, káyé lè mọ̀ pé ó wà. Jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀, kó lórí ogun mi lè mọ̀ pé ó wà. Jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀, kálágbára ilé bàbá mi mọ̀ pé ó wà. Jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀, kálágbára ilé ìyá mi mọ̀ pé ó wà. Ó sì gbàdúrà, alágbára ilé ọkọ rẹ̀ kó mọ̀ pé Ọlọ́run wà. Ó sì gbàdúrà, fagbára rẹ̀ hàn káyé lè mọ̀ pé ó wà o. Bó sọ pẹ́ẹ́rì wá, àwọn kan sọ pé ó ti kú. Bó sọ pẹ́ẹ́rì wá, wọ́n ní kò lágbára mọ́ o, ọba ẹ̀rí fagbára rẹ̀ hàn káyé lè mọ̀ pé ó wà o. Ó sì gbàdúrà, pariwo pé Olúwa fagbára rẹ̀ hàn lórí ìyanu mi, kọ́tà lè mọ̀ pé ó wà. Ẹ̀yin ogun ọ̀run yẹ bẹ̀rẹ̀ sí fagbára yín hàn, kí ọba àwọn ọba ó fi agbára hàn, kọ́tà lè mọ̀ pé ó wà. Kí alágbára ilé bàbá rẹ̀ mọ̀ pé ó wà.
kí alágbára ilé ìyá rẹ mọ̀ pé ó wà, alágbára ilé ọkọ rẹ kí wọ́n mọ̀ pé ó wà. Ó yá gbàdúrà 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 ní orúkọ Jésù. Bó ṣe gbàdúrà àṣẹ gùn lórúkọ Jésù, àṣẹ gùn lórúkọ Jésù, àṣẹ gùn lórúkọ Jésù, àṣẹ gùn lórúkọ Jésù, àṣẹ gùn lórúkọ Jésù. Ó yá pariwo pé Olúwa, wo checking point ń bẹ nínú ayé tá a wà yìí. Ó rí pé bó bá ń travel ó mọ̀ kan àwọn ọlọ́pàá ní checking point kọ̀ọ̀kan. Kí ni wọ́n ń ṣe? Wọ́n ń yẹ̀wé wò, wọ́n yẹ̀wé mọ́tò wò, wọ́n yẹnu mọ́tò rẹ̀ wò, wọ́n yẹ gbogbo nǹkan wò. Wọ́n bá rí pé gbogbo ẹ̀ gún régé, wọ́n ní o máa lọ. Wọ́n bá ti bá ẹ bọ lẹ́rù rẹ̀, wọ́n ní o dúró. Àwọn alágbára òkùnkùn yìí náà ní checking point. Checking point yìí, ibẹ̀ ni wọ́n ti ń wo ìrìn àjò ayé ènìyàn pé ẹni ó máa ń wọnú ìṣerere lọ. Ẹ jẹ́ á dá dúró. Ó yá pariwo pé Olúwa, gbogbo checking point ayé tí wọ́n ti ń dá ìṣerere mi dúró, ó yá iná àti àrá ọ̀run sọ̀kalẹ̀ síbẹ̀. Gbogbo checking point ayé, gbogbo checking point òkùnkùn tí wọ́n ti ń dá àṣeyọrí mi dúró, iná àti àrá ọ̀run ó yá sọ̀kalẹ̀ síbẹ̀. Gbogbo checking point ayé tí wọ́n ti jẹ́ kí ìyanu mi tẹ̀síwájú, tí wọ́n ti jẹ́ kí ìrìn àjò ayé mi tẹ̀síwájú, ó yá iná àti àrá ó yá mú mi kọjá abẹ̀ lónìí. Ó yá fi ọwọ́ agbára mú mi kọjá abẹ̀. Ó yá sọ́dàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo checking point ayé èyí tí a ti dá ìṣerere mi dúró, èyí tí a ti dá ìrìn àjò ògo mi dúró, gbogbo checking point ayé èyí tí a ti dá ìgbéyàwó mi dúró, gbogbo checking point ayé èyí tí a ti dá àṣeyọrí mi dúró, gbogbo checking point ayé èyí tí a ti dá ilé ọmọ mi dúró, ó yá ẹ máa gbiná sọnù, ó yá ẹ máa gbiná sọnù. Gbogbo checking point ayé èyí tí a ti dá àṣeyọrí mi dúró, èyí tí a ti dá ìrìn àjò ògo mi dúró, ó yá ẹ máa gbiná sọnù, 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 ó yá ẹ máa gbiná sọnù. Ó yá pariwo pé bàbá mi, mo mọ̀ pé o ti bẹ̀rẹ̀ sí bùkún mi láti òní lọ. Bàbá mi, mo ti mọ̀ pé o ti bẹ̀rẹ̀ sí bùkún mi láti òní lọ. Ó yá jẹ́ kí ìbùkún mi farahàn, jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀ sí farahàn. Bàbá mi o, ní gúúsù, ní àríwá, ní ìwọ̀ oòrùn, ní ìlà oòrùn, ó yá Jésù, jẹ́ kí ìyanu mi ó bẹ̀rẹ̀ sí farahàn, jẹ́ kí ìyanu mi ó bẹ̀rẹ̀ sí farahàn, jẹ́ kí ìyanu mi ó bẹ̀rẹ̀ sí farahàn káàkiri gbogbo àgbáyé, jẹ́ kí ìyanu mi ó bẹ̀rẹ̀ sí farahàn. Ó yá gbàdúrà, àdúrà ìyanu la bẹ̀rẹ̀ sí gbà báyìí o. Ìyanu rẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí farahàn. Gbogbo koríko ayé tó dí ìyanu rẹ lọ́wọ́, máa pàṣẹ iná kí iná máa jó wọn. Gbogbo agbára òkùnkùn tó dí ìyanu rẹ lọ́wọ́, máa pàṣẹ agbára kí iná máa jó wọn. Ìyanu mi ó yá bẹ̀rẹ̀ sí farahàn. Ọlọ́run ìbùkún ni ọ́. Ó yá yẹ́yẹ́ gbogbo ọtọ́rítì òkùnkùn tó dúró sórí ìṣòro mi, tó dúró sórí ìyanu mi, ó yá ẹ máa wó lulẹ̀. Gbogbo ògiri tá a mọ dí ìyanu mi, ó yá ẹ máa wó lulẹ̀, ó yá ẹ máa wó lulẹ̀. Máa pàṣẹ, máa pàṣẹ, máa pàṣẹ àti rú ahọ́n rẹ ní agbára àṣẹ. Máa pàṣẹ níbi tó wà. Gbogbo ògiri tó dí ìyanu mi lọ́wọ́, gbogbo ògiri tí ò jẹ́ kí ìyanu ó farahàn, ó yá ẹ máa wó, ó yá ẹ máa wó, ó yá ẹ máa wó. Bóyá nílé ìyá mi ni, bóyá nílé bàbá mi ni, bóyá nílé ọkọ mi ni, bóyá nílé ìyàwó mi ni, ó yá ẹ máa wó lulẹ̀, ẹ máa wó lulẹ̀, ẹ máa wó lulẹ̀, ẹ máa wó lulẹ̀, ẹ máa wó lulẹ̀. Gbogbo ògiri tó dí ìyanu mi lọ́wọ́, gbogbo ògiri tó dí iṣẹ́ ìránṣẹ́ mi lọ́wọ́, ó yá ẹ máa wó lulẹ̀. Gbogbo ògiri tó dí ayé ọmọ mi lọ́wọ́, ó yá ẹ máa wó lulẹ̀. Gbogbo ògiri tó dí ayé ọkọ mi lọ́wọ́, tó dí ìyanu ọkọ mi lọ́wọ́, ó yá ẹ máa wó lulẹ̀, ẹ máa wó lulẹ̀, ẹ máa wó lulẹ̀, ẹ máa wó lulẹ̀. Gbogbo ògiri tó dí ìyanu mi lọ́wọ́, gbogbo ògiri tó dí ayé mi lọ́wọ́, ẹ máa wó lulẹ̀. Gbogbo ògiri tí a ti mọ dí orí ayé mi, ó yá ẹ máa wó lulẹ̀. Gbogbo ògiri tá a mọ dí orí ìyanu mi, ẹ máa wó lulẹ̀, ẹ máa wó lulẹ̀, ẹ máa wó lulẹ̀, ẹ máa wó lulẹ̀. Ó yá gbàdúrà, gbogbo ògiri tí ò jẹ́ ìyanu ó farahàn, gbogbo ògiri tí ò jẹ́ rọ́nà àbáyọ, ó yá máa wó lulẹ̀, ó yá máa wó lulẹ̀, ó yá máa wó lulẹ̀. Lórúkọ Jésù, mo gbàdúrà fún ọ lónìí, ó yá ògiri náà wó, 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 ògiri náà wó. Ògiri tí ò jẹ́ kí agbára Ọlọ́run ó fọhùn lórí ayé rẹ, ògiri tí ò jẹ́ kí agbára Ọlọ́run ó fọhùn lórí ìyanu rẹ, ògiri tí ò jẹ́ kó lóore àti aláàánú wá ọ rí, ògiri tí ò jẹ́ kó lè tẹ̀síwájú, ògiri tó dáa dúró sójú kan tí ò jẹ́ kí ìyanu ó farahàn, ó yá lórúkọ Jésù máa wó lulẹ̀. Nílé bàbá rẹ, ó yá kó wó lulẹ̀. Nílé ìyá rẹ, ó yá kó wó lulẹ̀. Nínú àjò tó wà yìí, ó yá kó wó lulẹ̀. Ní orúkọ Jésù, ó yá ní orúkọ Jésù,
ó yá kó wó lulẹ̀, 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 ó yá pariwo pé Jésù bàbá mi o, ọlọ́wọ́ ìyanu ni ọ́, ó yá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ìyanu àrà nínú ayé mi, iṣẹ́ ìyanu àrà bẹ̀rẹ̀ sí ṣe nínú ayé ọmọ mi, iṣẹ́ ìyanu àrà bẹ̀rẹ̀ sí ṣe nínú ayé ọkọ mi, ní orúkọ Jésù, lórí iṣẹ́ ìránṣẹ́ mi, lórí òkè àánú ìtúsílẹ̀, ọlọ́run àrà ni ọ́, ó yá bẹ̀rẹ̀ sí dára ire, bẹ̀rẹ̀ sí dára ire, bẹ̀rẹ̀ sí dára ire, lórúkọ Jésù, gbogbo ìṣẹ̀dá tó wà lábẹ́ òwì, ọlọ́run àrà, ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó yá kó bẹ̀rẹ̀ sí dára ire nínú ayé rẹ, nínú àìsàn rẹ, kó bẹ̀rẹ̀ sí dára ire nínú àgọ́ ara rẹ, lórúkọ Jésù, lórí ìṣẹ̀dá rẹ, lórí àti lọ́kọ, lórí àti bímọ, ó yá bẹ̀rẹ̀ sí dára ire lónìí lórúkọ Jésù. Mo sọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ, áńgẹ́lì láti ọ̀run wá, áńgẹ́lì olùrànlọ́wọ́, ó yá dìde lórí ọ̀rọ̀ rẹ, áńgẹ́lì aláàánú, áńgẹ́lì ìyanu, ó yá kó dìde lórí ọ̀rọ̀ rẹ. Ìpín mi o, ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, ìpín mi dà, ibo ni ìpín mi wà, ibo ni ìpín mi wà Olúwa, ìwọ ìpín mi o, ó yá gba lẹ́tà ìyanu, ìwọ ìpín mi o, ó yá gba lẹ́tà ìrànlọ́wọ́, ìwọ ìpín mi o, máa dárúkọ rẹ mọ̀mọ́, ẹ máa dárúkọ àwọn ọmọ yìí, ìwọ ìpín mi o, ó lórúkọ Jésù, ó yá gba lẹ́tà ìyanu rẹ, ó yá gba lẹ́tà ògo rẹ, ìwọ ìpín mi Adéyẹmí, ìwọ ìpín àwọn ọmọ mi, ìwọ ìpín aya mi, ó yá gba lẹ́tà ìyanu rẹ, ìwọ ìpín ọkọ mi, ó yá gba lẹ́tà ìyanu rẹ lórúkọ Jésù, ó yá gba lẹ́tà ìyanu rẹ, ó yá gba lẹ́tà ìyanu rẹ, ó yá gba lẹ́tà ìyanu rẹ, ìwọ ìpín mi, ó yá gba àyípadà rere, ó yá gba àyípadà rere, ó yá gba àyípadà rere, ìwọ ìpín mi, ìwọ ìṣẹ̀dá mi, ìwọ ìyanu mi, ó yá gba àyípadà rere ní orúkọ Jésù, ó yá gba àyípadà rere, 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 ó yá gba àyípadà rere ní orúkọ Jésù. Ó yá pariwo pé ìwọ ìpín mi, ìwọ ìpín mi, ìwọ àyànmọ́ mi, ó yá gba àyípadà rere, ó yá gba àyípadà rere, ó yá gba àyípadà rere ní orúkọ Jésù. Ìpín rẹ gba àyípadà rere, àyànmọ́ rẹ gba àyípadà rere ní orúkọ Jésù. Ògo rẹ gba àyípadà rere, ògo rẹ gba àyípadà rere ní orúkọ Jésù. Ògo rẹ dìde ó rìn, ògo rẹ dìde ó rìn, ògo rẹ dìde ó rìn, ògo rẹ dìde ó rìn ní orúkọ Jésù. Olúwa, gbogbo ìwọ tá àti ìfún tá àti grant ìyanu rẹ lónìí lórúkọ Jésù, àwọn ogun ọ̀run grant ìyanu rẹ. Gbogbo ìwọ tá àti grant ìyanu rẹ láti jọ́ tó ti délé ayé, ìwọ tó rí ìyanu rí, ìwọ tó express ìyanu rí, lónìí àwọn ogun ọ̀run grant ìyanu rẹ lórúkọ Jésù. Àwọn ogun ọ̀run grant ìyanu rẹ lórúkọ Jésù. Ọ̀run parí iṣẹ́ rẹ lónìí ní orúkọ Jésù. Ọ̀run parí ìyanu rẹ lónìí ní orúkọ Jésù. Ọ̀run sáìsì ìyanu rẹ lónìí. Ó sọ gẹ́gẹ́ bí ikọ̀ níjú Elédùmarè, ìwọ ìṣẹ̀dá tó wà lábẹ́ òwe, ìwọ ọmọkùnrin, lórúkọ Jésù asáìnì ìyanu rẹ lónìí lórúkọ Jésù. Ogun ọ̀run sáìnì ìyanu rẹ lónìí lórúkọ Jésù. Ogun ọ̀run sáìnì ìyanu rẹ lónìí lórúkọ Jésù. A fi ìwé ìyanu ilé ọ lọ́wọ́ lónìí. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ níjú Elédùmarè, mo sọ gẹ́gẹ́ bí àṣẹ Elédùmarè. Ìwọ ọmọkùnrin, mo súre fún ọsẹ, mo súre fún ọsẹ, mo súre fún ọsẹ, mo súre fún ọsẹ kó tó pé 48 hours lórúkọ Jésù. Lórí òkè àánú ìtúsílẹ̀, a ó gbóhùn rẹ, a ó gbóhùn rẹ, a ó gbóhùn rẹ, a ó gbóhùn rẹ. Ìwọ ọmọbìnrin yìí, mo súre fún ọsẹ kó tó pé 48 hours, a ó gbóhùn rẹ, a ó gbọ́ testimony rẹ ní orúkọ Jésù. A ó gbọ́ testimony rẹ, a ó gbọ́ testimony rẹ. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ níjú Elédùmarè, mo dúró sí orí ilẹ̀, mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde ká tó rí 48 hours. Ayé ò gbóhùn rẹ ní orúkọ Jésù. Ayé ò gbóhùn rẹ, iṣẹ́ ìyanu rẹ yóò farahàn nítorí pé àwọn ọ̀run sáyẹ̀nsì, àwọn ọ̀run sáyẹ̀nsì, àwọn ọ̀run sáyẹ̀nsì ní orúkọ Jésù. Ògo rẹ rìn ní orúkọ Jésù. Ìyanu rẹ bẹ̀rẹ̀ ní orúkọ Jésù. Ìyanu rẹ bẹ̀rẹ̀ lórúkọ Jésù. Ìwọ ọmọbìnrin, gbogbo ibi tá a ti dìná ìwé ẹ̀bẹ̀ rẹ lórúkọ Jésù lónìí, àwọn ọ̀run sáyẹ̀nsì. Gbogbo ibi tá a ti dìná ìwé ìyanu rẹ, àwọn ọ̀run sáyẹ̀nsì lónìí, àwọn ọ̀run bu ọwọ́ lù lónìí. Ó yá gba lẹ́tà yìí lórúkọ Jésù. Ó yá gba lẹ́tà yìí lórúkọ Jésù. Ó yá gba lẹ́tà yìí lórúkọ Jésù. Ìwọ ògo yìí ó yá jí lónìí. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìrújú Elédùmarè. Ìwọ ògo yìí ó yá jí lónìí. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìrújú Elédùmarè. Ìwọ ògo yìí ó yá jí lónìí. Ìwọ tó wà lábẹ́ òwe, ò tí ì express breakthrough rí láyé rẹ láti jọ́ tó ti délé ayé kan sọ pé breakthrough ó máa ń fetí gbọ́ ni. Wọ́n ní àwọn ogun ọ̀run sáyẹ̀nsì lónìí. Ala ọ̀nà fún ọ lónìí. Agbára tó la ọ̀nà nínú òkun la ọ̀nà fún ọ lónìí ní orúkọ Jésù. Olóore rẹ tá a fi sínú ìdè, mo nawọ́ agbára jáde báyìí. Ìdè náà kó já lónìí. Olóore yìí kó wá orí. Olóore rẹ, ẹni tí ó mú ọ débi ìfọ̀kànbalẹ̀, ẹni tí ó mú ọ débi ìṣerere, ẹni tí a lò fún ìṣerere rẹ níbi tí a dé má, mo nawọ́ agbára lọ síbẹ̀ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ọ̀run kó lọ tú sílẹ̀, ọ̀run kó lọ tú sílẹ̀. Níṣẹ́ lórúkọ Jésù ẹ máa wò òkè kékèké ẹ dìde o lórúkọ Jésù.
ẹni tá a dè mọ́lẹ̀ yìí pé àbí ò bá já nínú ìdè ò ní ràánú gbà. ó àpáta ńlá tó rán mi níṣẹ́ màlíkà báyìí àbó sọ àṣẹ jáde ẹni náà kó gba ìtúsílẹ̀ lórúkọ Jésù Kristi. ó yá lórúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi ẹ máa ká okùn náà, okùn ayé yìí lára ẹni yìí lórúkọ Jésù. ó yẹ ẹ máa ká àdànù, ẹ máa ká àdànù, ẹ máa ká àdànù, ẹ máa ká àdànù. gbogbo okùn ayé lára rẹ, gbogbo okùn ìdè lára rẹ, ó yá kó máa gbiná sọnù, 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 ó yá kó máa gbiná sọnù. gbogbo okùn ìdè lára rẹ ní orúkọ Jésù Kristi, ó yá kó máa gbiná sọnù, ó yá kó máa gbiná sọnù. gbogbo okùn ìdè láti ilé bàbá rẹ, gbogbo okùn ìdè láti ilé ìyá rẹ, ó yá kó máa gbiná sọnù, ó yá kó máa gbiná sọnù, ó yá kó máa gbiná sọnù. Ó kékékéké ẹ dìde, àpáta ńlá ò ló rán mi níṣẹ́ o, lórúkọ Jésù ẹ máa wò. Ta ni ẹ̀yin ọwọ́ rẹ̀ ń sun omi jáde níbi tó wà? Ọlọ́run sọ fún mi pé ẹ̀yin ọwọ́ ẹnìkan ń sun omi jáde. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ìdè náà já lónìí. Ló rán mi níṣẹ́ o, lórúkọ Jésù ẹ máa wò. Ó kékékéké ẹ dìde o, ẹnìkan ń bẹ lábẹ́ òwì, ọwọ́ rẹ̀ ń sun omi jáde lẹ́yìn, ẹ̀yin ọwọ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí sun omi. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ohun gbogbo tá a ṣe sínú ọwọ́ ìpò ò ní gbé ohun rere ṣe. Pé nínú ìpọ́njú ló mọ̀ fọwọ́ ìgbé oúnjẹ sẹ́nu. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, àṣẹ náà bàjẹ́ lónìí, ìdè náà ń já nínú ayé rẹ lónìí, nítorí pé Ọlọ́run ló rán mi níṣẹ́. Àpáta ńlá tó ṣe é fẹ̀yìntì ló rán mi níṣẹ́. Mo já ìdè náà lórí ọwọ́ rẹ lónìí ní orúkọ Jésù Kristi olùgbàlà. Mo já ìdè náà lórí ọwọ́ rẹ lónìí, 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 mo já ìdè náà lórí ọwọ́ rẹ lónìí. Lórúkọ Jésù, gbogbo ìwọ tá a ṣiṣẹ́ ibi sínú ọwọ́ rẹ, àníbò ní fọwọ́ ìgbẹ́ ọmọ jó. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, yà ní bọ̀ ọ́ lọ́wọ́ pé o kú ìyanu, ní bọ̀ ọ́ lọ́wọ́ pé congratulation. Lónìí ìdè náà já dànù nínú ayé rẹ, ìdè náà já. Kámi yìn ọ́. Jésù ló mú lára dá, yíyan lọ́run lógo, rọrùn mi ńlá ní gbogbo ayé yìí kí wọ́n lè wá bá mi dúpẹ́. Bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, ìyanu mi jẹ́ kó bẹ̀rẹ̀. Olúwa gbé mi dìde, Pétérù gbárọ̀ dìde, wákàtí tí mo wà, Olúwa gbé mi dìde. Ọlọ́run ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lọ́wọ́lọ́wọ́ báyìí. Máa bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa jẹ́ kí ìyanu mi bẹ̀rẹ̀. Ọlọ́run fi hàn mí, ẹnìkan wà lábẹ́ òwe, ó sì ń rìn lórí ògo. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, apààrọ̀ iṣọ ìyàlọ́rùn rẹ lónìí. Máa rìn nínú ògo láti òní lọ. Àṣẹ ọ̀run mú ọ rìn nínú ògo láti òní lọ. Àṣẹ ọ̀run mú ọ rìn nínú ògo láti òní lọ. Ní orúkọ Jésù, gbogbo ẹnikẹ́ni tó fi aṣọ ìpọ́njú ta ọ́ lọ́rẹ, ọ̀run kó aṣọ náà dànù lónìí. A gbá aṣọ náà jóná lọ́wọ́ rẹ lónìí. Ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, a gbá aṣọ náà jóná lónìí. Ẹnìkan bẹ lábẹ́ òun yìí. Ọmọdún náà ó sì rí pé aṣọ wà nínú wọdúrópù rẹ. Àwọn aṣọ yìí sì ń gbó, wọ́n sì ń ya láìwọ́, wọ́n ń ya láìwọ́. Lórúkọ Jésù, gbogbo ẹnikẹ́ni tó sọ sínú òwò ayé, ẹni tó sọ sínú ìhòòhò ìpọ́njú, lórúkọ Jésù, ọ̀run gbaṣọ lára ẹ̀ lónìí. A gbé aṣọ ògo wọ̀, 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 a gbé aṣọ ògo wọ̀. Ẹni tẹ́ ń bẹ lábẹ́ òwì, gbogbo àwọn olórí àtàláàánú tó yẹ kó ṣàánú ẹ, wọ́n sì kọ̀yìn sí ọ. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo ìdè náà ó yá kó bẹ̀rẹ̀ sí já. Lórúkọ Jésù, ó yá kó bẹ̀rẹ̀ sí já, ó yá kó bẹ̀rẹ̀ sí já, ó yá kó bẹ̀rẹ̀ sí já, ó yá kó bẹ̀rẹ̀ sí já. Ẹnìkan ń bẹ lábẹ́ ohùn mi, adìyẹ náà fi ń bọ òrìṣà yín nínú ẹbí yín, òrìṣà yín sì ń tilẹ̀kùn mọ́ yín. Nítorí pé wọn ò bá wọn bọ́. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, mo pe iná Ọlọ́run àti àrá jáde, ọ̀run tú ọ sílẹ̀ lọ́wọ́ òrìṣà àjèjì, lọ́wọ́ òrìṣà àjèjì, ọ̀run tú ọ sílẹ̀. Adìyẹ náà fi ń bọ òrìṣà yìí, mi ìmọ̀wọ́ náà.
adìyẹ Ọlọ́run ní adìyẹ ni wọ́n fi ń bọ òrìṣà yìí nínú ẹbí nílé bàbá rẹ adìyẹ náà fi ń bọ òrìṣà yìí ní orúkọ Jésù. Ọ̀run já ìdè náà lónìí, àwọn ogun ọ̀run já ìdè náà lónìí lórúkọ Jésù. Àwọn ogun ọ̀run já ìdè náà lónìí. Mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde, mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde, mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde. Mo pa á láṣẹ, ọkọ rẹ ọ̀run tú sílẹ̀ lọ́wọ́ àjèjì obìnrin. Wo ọmọkùnrin lọ ṣàgbèrè, ọmọbìnrin sì fi sínú ìdè. Ọ̀run tú sílẹ̀ lónìí lórúkọ Jésù. Ọ̀run tú sílẹ̀ lónìí lórúkọ Jésù. Ọ̀run tú sílẹ̀ lórúkọ Jésù. Ọwọ́ àyípadà rere ó yá kó wọnú ayé ẹ̀ lọ. Lórúkọ Jésù, ọwọ́ àyípadà rere kó wọnú ayé ọmọkùnrin níbikíbi tó wà lórúkọ Jésù. Ojú oorun ni ojú ayé ni. Ọwọ́ àyípadà rere ó yá kó wọnú ayé ẹ̀ lórúkọ Jésù. Ìyàtọ̀ kó wà, àyípadà rere 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 kó wà. Alágbára ilé ọkọ rẹ yìí, ẹ̀gbọ́n ọkọ rẹ yìí, èyí tó ti ṣòdì lórí ọkọ rẹ yìí, mo já ìdè náà lónìí lórúkọ Jésù. Mo já ìdè náà lórúkọ Jésù. Mo já ìdè náà lórúkọ Jésù. Sọ fọ́lọ́run pé Olúwa má wò mí níran mọ́, jẹ́ kí ìyanu mi ó bẹ̀rẹ̀. Ẹ̀yin ogun ọ̀run ẹ má wò mí níran mọ́, jẹ́ kí àṣeyọrí ó bẹ̀rẹ̀. Ẹ̀yin ogun ọ̀run ẹ má wò mí níran mọ́, ẹ jẹ́ kí ìyanu mi ó bẹ̀rẹ̀. Ẹ̀yin ogun ọ̀run ẹ má wò mí níran mọ́, ẹ jẹ́ kí yin Ọlọ́run lógo nínú ọdún yìí. Ẹ jẹ́ yin Ọlọ́run lógo, ẹ jẹ́ yin Ọlọ́run lógo, ẹ jẹ́ yin Ọlọ́run lógo, ẹ jẹ́ yin Ọlọ́run lógo nínú oṣù yìí. Ẹ jẹ́ yin Ọlọ́run lógo nínú oṣù tuntun yìí. Ẹ jẹ́ yin Ọlọ́run lógo. Ìwọ Ọlọ́run mi, má wò mí níran mọ́, má wò mí níran mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ bí o ti gbóhùn mi. Bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí dúpẹ́, 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 bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ atóbi jù. Ẹnìkan wà lábí òwì, wọ́n fi ìrìn àjò lóyìnbó lọ. Ó yá ṣe o, àkókò rẹ ti tó. Ọlọ́run ní sọ fún ọ pé àkókò rẹ ti tó. Ó fi ìrìn àjò lóyìnbó lọ, bóyá ó sì ti fi lọ ọ́ ni. Ọlọ́run ní àkókò rẹ ti tó. Lórúkọ Jésù, ní orúkọ Jésù, májẹ̀mú àtìlérí Ọlọ́run yìí ó yá kó bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ. Ó yá kó bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ ní orúkọ Jésù. Ó yá kó bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ ní orúkọ Jésù. Ó yá kó bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ. Láti òní lọ, ọ̀run ò tún wo ogun rẹ níran mọ́, ọ̀run ò tún wo ìyà rẹ níran mọ́. Láti òní lọ, ọ̀run ò tún wo àwọn ọmọ rẹ níran mọ́. Ìwé májẹ̀mú rẹ pẹ̀lú Ọlọ́run ọba àwọn ọba gbà kà lónìí. Ọba àwọn ọba wọ́ níran mọ́ o. Láti òní lọ, gbogbo ìwọ tó wà lábẹ́ òun yìí, mo sọ kí oṣù yìí tó parí, kí ọdún yìí tó parí, ó ní ẹ̀rí, ó ní ẹ̀rí, ó ní ẹ̀rí, ó ní ẹ̀rí. Àwọn ọmọ rẹ ní ẹ̀rí, ọkọ rẹ ní ẹ̀rí, aya rẹ ní ẹ̀rí lórí àwọn ọmọ rẹ mọ̀mọ́. Bàbá, ó ní ẹ̀rí ní orúkọ Jésù. Ajá gbogbo ìdè náà, ajá gbogbo ìdè náà, ajá gbogbo ìdè náà, ajá gbogbo ìdè náà, ajá gbogbo ìdè náà. Alágbára ayé tó pretend bí ẹni pé òun ò mọ̀ pé òun lòún gbogbo jà ọ́, ọ̀run palẹ̀ mọ́ lónìí. Mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde ni o. Ẹni tó gbogbo jà ọ́ tó pretend. Ẹnìkan ni òun ni Ọlọ́run bá wí. Ọ̀run pàwé rẹ̀ rẹ́ lónìí, ọ̀run pàwé rẹ̀ dé lónìí, ọ̀run pàwé rẹ̀ dé lónìí. Alágbára ilé bàbá rẹ̀ èyí tó pretend pé òun ò mọ̀ pé òun lòún ní ọ lára, lórúkọ Jésù, ọ̀run pàwé rẹ̀ dé lónìí, 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 ọ̀run pàwé rẹ̀ dé lónìí. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ yíjú Elédùmarè. Ẹnìkan wà lábí òun lọ́wọ́lọ́wọ́ báyìí, orí ń fọ́. Ọlọ́run ní nǹkan kan jáde nínú orí rẹ̀, àágùn sì bo gbogbo iwájú orí rẹ̀. Lórúkọ Jésù Kristi olùgbàlà, àfàwé ogun ìyà lónìí, àfàwé ogun ìyà lónìí. Lórúkọ Jésù, àfàwé ogun ìyà lónìí, àfàwé ogun ìyà lónìí, àfàwé ogun ìyà lónìí, àfàwé rẹ̀ yà 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 lónìí. Ní orúkọ Bàbá, ní orúkọ Ọmọ, ní orúkọ Ẹ̀mí Mímọ́, ó gba ìtúsílẹ̀. Ọlọ́run àṣepé ó dá sí ọ̀rọ̀ rẹ o. Ọlọ́run àṣepé ó dá sí ọ̀rọ̀ rẹ. Òtún wà bákan náà mọ́. Ògo ni fún orúkọ rẹ bàbá, ògo ni fún orúkọ rẹ. Bẹ̀rẹ̀ sí dúpẹ́, 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 bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ tóbijì, bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run, bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀, bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọ̀run ti rà ọ́ padà ní orúkọ Jésù. A rà ọ́ padà, a rà ọ́ padà, a rà ọ́ padà, a rà ọ́ padà,
ara ọ padà, ara ìdílé rẹ padà ní orúkọ Jésù. A tú ọ sílẹ̀ lọ́wọ́ gbogbo ìdè, a tú ọ sílẹ̀ lórúkọ Jésù olùgbàlà, a tú ọ sílẹ̀ lórúkọ Jésù olùgbàlà. Bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀, bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀, bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí yìn lógo pé Olúwa mo dúpẹ́, Olúwa mo dúpẹ́, Olúwa mo dúpẹ́ pé ìyanu mi ti bẹ̀rẹ̀, Olúwa mo dúpẹ́ pé mo ti gba lẹ́tà ayọ̀, Olúwa mo dúpẹ́. Bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí dúpẹ́ pé ìdílé mi ti gba lẹ́tà ayọ̀, bẹ̀rẹ̀ sí dúpẹ́, 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 bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa o ṣé, ẹ̀mí mọ́ o ṣé, ẹ̀mí àwọn wòlíì o ṣé, Olúwa o ṣé, Ọlọ́run ìyanu o ṣé, alágbára láyé àti lọ́run o ṣé. Mo dúpẹ́ o bàbá, mo dúpẹ́ o bàbá, mo dúpẹ́ o bàbá, mo dúpẹ́ o bàbá, mo dúpẹ́ o bàbá. Bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ìyanu rẹ ti bẹ̀rẹ̀ sí farahàn láti òní lọ lórúkọ Jésù. Ògo rẹ ti bẹ̀rẹ̀ sí farahàn, ìyanu àwọn ọmọ yẹn ti bẹ̀rẹ̀ sí farahàn láti òní lọ lórúkọ Jésù. Bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọ̀gá ògo. Bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀, bẹ̀rẹ̀ sí dúpẹ́, 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 bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí bá ọ rìnrìn àjò, ó ti bẹ̀rẹ̀ sí bá ọ ṣe ìyanu láti òní lọ. Ìyanu ti bẹ̀rẹ̀ nínú ayé rẹ láti òní lọ. Bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ibi tí Ọlọ́run mú ọ dé lónìí, ìyanu rẹ ti bẹ̀rẹ̀ o, ògo rẹ ti bẹ̀rẹ̀ sí farahàn ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ògo rẹ ti bẹ̀rẹ̀ sí farahàn, ìyanu rẹ ti bẹ̀rẹ̀ sí farahàn ní orúkọ Jésù. Ògo rẹ ti bẹ̀rẹ̀ sí farahàn, ìyanu ti bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé rẹ ní orúkọ Jésù. Ìyanu ti bẹ̀rẹ̀ sí farahàn ní orúkọ Jésù nínú ayé àwọn ọmọ rẹ mọ̀mọ́. Ìyanu ti bẹ̀rẹ̀ sí farahàn. O ò ní wà bákan náà mọ́ láti òní lọ. O ò tún wà bákan náà mọ́ lórúkọ Jésù. O ò tún wà bákan náà mọ́ ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mọ́. Olúwa mọ̀ dúpẹ́, mọ̀ dúpẹ́, mọ̀ dúpẹ́, mọ̀ dúpẹ́. Ìṣẹ́jú márùn-ún fi dúpẹ́, fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀, 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 fi dúpẹ́, fi dúpẹ́, fi dúpẹ́, fi dúpẹ́, fi dúpẹ́, fi dúpẹ́. Ìyanu àrà ti bẹ̀rẹ̀ nínú ayé rẹ, máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ni, máa dúpẹ́. Fi ìṣẹ́jú márùn-ún yin Ọlọ́run ọ̀gá ògo, fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo. Kí Olúwa mo dúpẹ́, ó ti sọ̀rọ̀ mi dayọ̀. Olúwa mo dúpẹ́, ó ti sọ̀rọ̀ mi dayọ̀. Ó ti nu omijé mi nù, ó ti pa mí lẹ́rìn-ín, ó ti pa mí lẹ́rìn ayọ̀. Ó yá bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́. Kí Olúwa ó ti nu omijé mi nù, ẹ̀mí ó ti nu omijé mi nù. Ó yá bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀, bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀, bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ atóbijù, bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ògo. Kí Olúwa ó ṣé, ẹ̀yin ogun ọ̀run mo dúpẹ́ o, mo yìn ọ́ lógo bàbá, ó ṣé o bàbá, ó ṣé o bàbá. Ó yá máa dúpẹ́, máa dúpẹ́, máa dúpẹ́, máa dúpẹ́ torí pé ìyanu rẹ ti bẹ̀rẹ̀ báyìí. Ó yá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, máa dúpẹ́, máa dúpẹ́, máa dúpẹ́, máa dúpẹ́, máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí Olúwa mo dúpẹ́, gbogbo òkùnkùn borí mi, gbogbo oṣó àti àjẹ́ ò borí mi, gbogbo èmèrè ò borí mi. Bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí dúpẹ́, 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 bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọba àwọn ọba. Bẹ̀rẹ̀ sí dúpẹ́ pé Olúwa ó ṣé, Olúwa ó ṣé, Olúwa ó ṣé, Olúwa ó ṣé. Ó fún mi ní agbára, ó fún mi ní okun láti lè ṣe àṣeyọrí tòní. Mo dúpẹ́ pé o ti gbọ́ ìwọ̀n àdúrà mi, mo dúpẹ́ pé o ti mú ìbéèrè mi wọlé àṣẹ. Bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí dúpẹ́. Kí Olúwa mo dúpẹ́ o, kí gbogbo ayé ò borí mi, gbogbo ayé ò borí ọmọ mi. Olúwa ó ṣé, Olúwa ó ṣé. Pé nínú ọdún yìí mo bẹ̀rẹ̀ sí rẹ́rìn ayọ̀ lórí ọmọ mi. Mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde ni pé mo bẹ̀rẹ̀ sí rẹ́rìn ayọ̀ lórí àwọn ọmọ mi, mo bẹ̀rẹ̀ sí rẹ́rìn ayọ̀ lórí ìdílé mi. Olúwa mo dúpẹ́, 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 Olúwa mo dúpẹ́. Ó yẹ máa dúpẹ́, máa dúpẹ́, máa dúpẹ́, máa dúpẹ́, máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àwọn ọba. Ìṣẹ́jú márùn-ún yìí ó yẹ ẹja fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹja fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹja fi dúpẹ́. Wọ́n ní ẹni tó bá dúpẹ́ oore àná yóò rí ìmí ìgbà. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ 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 lọ́wọ́ Ọlọ́run ọba àwọn ọba o, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ atóbijù pé Olúwa ó ṣé o, ẹ̀mí mọ́ ó ṣé o, ọba àwọn ọba ó ṣé o, Ọlọ́run àánú ó ṣé o, ọba tí ń jẹ́ èmi má ṣe bẹ̀rù ó ṣé o. Ẹja dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹja dúpẹ́, ẹja dúpẹ́, ẹja dúpẹ́. Ọlọ́run ti sọ̀rọ̀ ẹ dayọ̀. Ẹnìkan wà lábẹ́ ohùn ìní ìbànújẹ́ ló fi darapọ̀ mọ́ wa. Ọlọ́run ló ti pa ọ́ lẹ́rìn ayọ̀, Ọlọ́run ló ti dùn ọ́ nínú. Ohun tó ń béèrè tó ń bà ọ́ nínú jẹ́ Ọlọ́run ló ti dá ọ lóhùn ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ọlọ́run ló ti dá ọ lóhùn o
Ọlọ́run ti sọ ọ̀rọ̀ rẹ dayọ̀, ó ti sọ ọ̀rọ̀ rẹ dayọ̀, ó ti nu omijé rẹ nù, ó ti sọ ẹkún rẹ dẹ̀rín ní orúkọ Jésù. Ọ̀run ti sọ omijé rẹ, ó ti nùnú o, ó ti sọ ẹkún rẹ dẹ̀rín lórí àwọn ọmọ yìí. Ọ̀run ti sọ ẹkún rẹ dẹ̀rín o lórúkọ Jésù Kristi olùgbàlà. Ó sì ní Ọlọ́run lógo, ò ní wà bákan náà mọ́. Bí o ṣe jí Ọlọ́run lógo tó dúpẹ́ yìí lórúkọ Jésù, ẹnu ọpẹ́ náà kò ní kan. Kó tó pé 48 hours, a ó gbọ́ ohùn rẹ, a ó gbọ́ testimony rẹ ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ó ti rí bẹ́ẹ̀, àṣẹ sì ti gbó. O lórúkọ Jésù, ẹni tó fi ọkọ bú ọ pé ò lọ́kọ. Mi mẹ́ni náà ó wà lábẹ́ ohùn yìí. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, yóò gbọ́ ìròyìn ayọ̀ rẹ, yóò yaṣọ ọmọ rẹ̀ lọ́rùn. Àṣẹ ọ̀run ti jáde o. Ẹni tó fi ọkọ bú ọ pé n tí òjò tí ìmárì náà nìyẹn, n tí òjò orí ilé ọkọ gbé nìyẹn. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, lórúkọ Jésù, ìyanu rẹ yóò yaṣọ ọmọ rẹ̀ lọ́rùn. Lórúkọ Jésù, ọ̀run yóò dojú tì í lórí ọ̀rọ̀ rẹ, ọ̀run yóò dojú tì í. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè. Ẹni tó ṣiṣẹ́ lórí ayé ọmọ yìí nígbà tó wà lórí oyún, nígbà tó fẹ́ bí ọmọ yìí, wọ́n sọ fún ọ̀pọ̀ ọmọ yìí yóò ní lè rìn. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ó wá bí ọmọ yìí tó sì rìn, ṣùgbọ́n ògo rẹ̀ ó ń wọ́lẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó ní ìjàpá máa ń fàyà wọ́ ni. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo iṣẹ́ burúkú tí wọ́n ṣe lórí ọmọ yìí lónìí lórúkọ Jésù, ọ̀run fi iná àti àrá fọ́ dànù. Gbogbo àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ òdì tó gbọ́ lórí ọmọ yìí, èyí tó ń ja ọmọ yìí lógun lónìí lórúkọ Jésù, ọ̀run fi iná àti àrá fọ́ dànù. Àsọtẹ́lẹ̀ náà a sọ sínú ayé Jábésì, ọ̀run sì yí padà. Lónìí ọ̀run yí àsọtẹ́lẹ̀ náà padà nínú ayé ọmọ yìí. Ọ̀rọ̀ òdì náà ọ̀run yí padà lórúkọ Jésù. Gbogbo ẹnikẹ́ni tó péjọ lórí ìṣòro rẹ, gbogbo ẹnikẹ́ni tó lọ yájú sí ìyá ọkọ rẹ, wọ́n á péjọ lórí ìṣòro rẹ. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, idà Dáfídì jáde ó sì mọ ẹ̀jẹ̀. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, idà ìbínú Ọlọ́run jáde lọ báyìí, ó yá kó bẹ̀rẹ̀ sí mọ ẹ̀jẹ̀ lórí wọn. Gbogbo ẹnikẹ́ni tó bá lóun ò ní pẹ́ idà lórí ìṣòro rẹ, idà ìbínú Ọlọ́run mo rán jáde báyìí, kó bẹ̀rẹ̀ sí jagun fún ọ. Àṣẹ ọ̀run ti gùn lórúkọ Jésù Kristi olùgbàlà. Ó sì ti rí bẹ́ẹ̀, kò sì ní yí padà. Ògo ni fún Olódùmarè, ògo ni fún Olódùmarè, ògo ni fún Olódùmarè, ògo ni fún ọ̀gá ògo, ògo ni fún atóbijù, ògo ni fún atóbijù, ògo ni fún atóbijù. Ọ̀run lòun ti fagilé ikú òjijì lórúkọ Jésù. Ọ̀run lòun ti fagilé ikú òjijì. O tó bá rẹ nínú ibojì mọ́, ẹni o máa ń ríra rẹ nínú ibojì òkú. Ọ̀run ní sọ fún ọ lónìí pé òun ti fagilé ikú náà. Ọ̀run lòun fagilé ikú náà lórúkọ Jésù Kristi. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, bó bá ní nǹkan ọ̀sìn tó bá kú, má bànújẹ́ o, má bànújẹ́ o. Tó bá ní nǹkan ọ̀sìn tó bá kú, tàbí nǹkan kan ṣẹlẹ̀, tàbí ó sọwọ́ nù, Ọlọ́run ní o má bànújẹ́ o. Ó ń ra ikú padà, ó ń ra àìsàn padà, ó ń ra kúrò nínú ayé rẹ. Ìràpadà wọnú ayé rẹ lórúkọ Jésù. Ìràpadà wọnú ayé rẹ lórúkọ Jésù. Ògo ni fún Ọlọ́run, ògo ni fún atóbijù. Gbogbo àwa tá wà lábẹ́ ohùn yìí, ìwọ̀nba ọjọ́ tó kù yìí, ẹ má jẹ́ ká fi ṣeré o lórúkọ Jésù. Ọ̀run ó sì dá sí ọ̀rọ̀ wa. Ìwọ̀nba ọjọ́ tó kù yìí, àwọn àdúrà tó lágbára ni o. Òní ni day 9 báyìí, ọ̀la ni day 10. Àkọlé àdúrà ọ̀la, mo fẹ́ kó ọ̀nà ó gbáradì fún. Màá sọ ọ́ nísìn, mo fẹ́ kó wà nínú àdúrà pẹ̀lú ẹ̀. Covenant of mercy, covenant of mercy, májẹ̀mú àánú, májẹ̀mú àánú. Mo fẹ́ kí wọn náà máa wà bó bá rìn lọ lórí ọ̀nà pé Olúwa májẹ̀mú àánú rẹ tó bá ọmọ Ísírẹ́lì dá, Olúwa bá mi dá. Májẹ̀mú àánú rẹ, covenant of mercy, èyí tó bá Dáfídì dá, Olúwa tó bá Joseph dá, Olúwa bá mi náà dá. Covenant of mercy, èyí tó àánú, èyí tó bá Jóòbù dá, Olúwa bá mi náà dá. Mọ bó ṣe rìn lórí ìrìn, mọ gbàdúrà pé Olúwa jẹ́ kí ọ̀la jẹ́ àṣálẹ̀ mi, jẹ́ kí ọ̀la jẹ́ ọ̀sán mi, jẹ́ kí ọ̀la jẹ́ àárọ̀ mi. Covenant of mercy, Olúwa èmi náà fẹ́ kó bá mi dá májẹ̀mú yìí
lórúkọ Jésù. Ọjọ́ tó kù yìí mọ́ ṣeré o, mọ́ gbáradì, a ó sì ra àánú gbà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín lórúkọ Jésù, àmín lórúkọ Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò fún wa lórí òkè àánú ìtúsílẹ̀, tí ẹ fi àdúrà ràn wá lọ́wọ́, tí ẹ ń gbàdúrà lórúkọ Olúwa fún mi, yóò dára fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń share program yìí, yóò dára fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ tí ì share, ẹ ṣiṣẹ́ fọ́lọ́run, kò ná yín ní nǹkan kan, kò já owó lórí fóònù yín, kẹ́ẹ̀kan share. Ẹ ṣiṣẹ́ fọ́lọ́run, ẹ ṣiṣẹ́ fún Ọlọ́run. Nígbà tẹ́mi ò wúlò fún Ọlọ́run, èmi náà mọ irú ipò tí mo wà. Ìgbà tí mo wúlò fún, tí mò ń ṣiṣẹ́ fún, mo mọ irú ipò tí mo wà báyìí. Kì í ṣe ìdámẹ́wàá ni. Ìdámẹ́wàá yín pọ́n kọ́bọ̀ mi ìfọwọ́ kàn. Ẹ ríran wò tí n bá dé Nàìjíríà. Ọlọ́run ní jẹ́ ń jẹ kóró. Mi ìfọwọ́ kàn dámẹ́wàá yìí o. Mi ò mọ bí Ọlọ́run ṣe ń ṣèyanu. Mi ò mọ̀. Ó fi ìṣúra òkùnkùn fún mi. Ẹ lọ kà Isaiah 45. Ó lóun ó fi ìṣúra òkùnkùn fọ gbogbo ọ̀rọ̀ tí a pamọ́ sí ibi ìkọ̀kọ̀ tó bá ti ṣiṣẹ́ fún. Ẹlòmíì ó wà lórí òkè àánú ìtúsílẹ̀ yìí. Ó yá iṣẹ́ program ni ò jẹ́ kọ́lọ́run ó ti gbọ́ àdúrà rẹ̀. Ó fi orí Ọlọ́run pamọ́ ṣùgbọ́n fẹ́ kọ́lọ́run dá sí ọ̀rọ̀ rẹ̀. How possible? Ṣiṣẹ́ fọ́lọ́run. Ó jèrè rẹ̀. Ṣiṣẹ́ fọ́lọ́run. Ó jèrè rẹ̀. Kò sẹ́ni tó ṣiṣẹ́ fọ́lọ́run tí ò ń jèrè rẹ̀ lórí òkè àánú ìtúsílẹ̀. Even nínú ìjọ rẹ tó bá ṣiṣẹ́ fọ́lọ́run, ó mọ̀ jèrè Ọlọ́run. Wá nǹkan kan ṣe. Ó jẹ́ program yìí lónìí mo fẹ́ share 20 times. Àbó náà nǹkan kan lórí fóònù ẹni. Gbogbo gúrùpù tó wà share síbẹ̀. Jẹ́ káwọn náà kan náà mọ ọ̀nà Ọlọ́run. Jẹ́ kí wọ́n bọ́ nínú ìdè. Ẹ jẹ́ play testimony fún yín. Jẹ́ káwọn kan ó bọ́ nínú ìdè. Jẹ́ kí wọ́n bọ́ nínú ìdè. Jẹ́ kí wọ́n rí ọwọ́ agbára Ọlọ́run. Jẹ́ káwọn kan náà ó bọ́. Jẹ́ kí wọ́n rí ìyanu Ọlọ́run. Ìwọ náà ṣílẹ̀kùn àánú fún àwọn kan kí wọ́n bọ́ nínú gbogbo ìdè. Hello, ẹ káàárọ̀ daddy. Ẹ kú iṣẹ́ o. Ẹ kú kó lè dá o. Ẹ̀mí yẹn gùn fún wa o. Àmín Jésù. Òkè òkè lẹ́ máa lọ o. Àmín Jésù. Àwọn ọmọ yín náà rí àánú gbà o. Àmín Jésù. Alákan ni mo lámọ́ ní kí n ṣàlàyé wá fún yín. Ẹ máa gbọ́ o. Bí aago mọ́ àárọ̀ bẹ́ẹ̀ ni mo lá àlá náà. Mo lá àlá náà pé mo lọ Nàìjíríà ni. Mo wá ń jẹ, mo rí pé mo ń jẹun gbà, mo jẹ ọ̀dà bùfú àbí àmàlà kan ni mo jẹ ní ojú oorun. Ṣùgbọ́n nígbà tí mo jẹun náà, bí mo ṣe jẹun náà tán ni mo jí wá. Bí mo ṣe jí wá ni mo bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà, mo ṣàdúrà títí wọ́n sọ pé Ọlọ́run òkè àánú tú sílẹ̀ pé kó wá tú mi sílẹ̀ o. Ibẹ̀ kò pẹ́ lórun náà tó gbé mi padà lọ. Bórun náà sì gbé mi padà lọ. Mo rí pé wọ́n tó jígí púpọ̀ síwájú mi báyìí. Mo rí pé wọ́n tó èyí tí wọ́n tó sẹ́yìn kó tó èyí tí wọ́n tó síwájú náà. Mo wá ṣàdúrà mi. Ibẹ̀ ni mo rí pé ọwọ́ kan bẹ̀ sí ní fọ́ àwọn jígí tó wà níwájú mi. Ó fọ́ gbogbo, ó fọ́ lọ́wọ́ kú tẹ̀lé. Mo wá ń béèrè náà pé ṣé ìta yín náà kò ní fọ́? Ó ní gbogbo ẹ̀ ló ń fọ́. Bó sọ pé gbogbo ẹ̀ ló ń fọ́ ni mo jí wá. Mo ní kí n ṣàlàyé wá fún yín o. Ẹ ṣé sà, ẹ kú ìtọ́jú wa o. Ẹ̀mí yẹn gùn fún wa o. Àmín Jésù. Gbogbo jígí òkùnkùn tí wọ́n fi ń wo ìṣerere rẹ lórúkọ Jésù, ọ̀run yóò lu jígí náà fọ́ dànù lónìí. Gbogbo jígí burúkú tí ọ̀tá fi ẹ̀rí Ọlọ́run ò ní sọ pé ká ṣe nǹkan, yóò fi àmì hàn. Àwọn nǹkan tẹ́ fi máa mọ̀ ní pé ṣọ́lọ́run ló ní a ṣe nǹkan yìí. Ẹni yóò kú mi ìmọ̀ rí. Wọ́n lóun tún sọ fún ọ pé àwọn jígí eléyìíṣẹ́ ẹ̀ ní fọ́ ni. Ó ní gbogbo ẹ̀ pátá lòun ó fọ́. Ìwọ tó ní jígí tá ń gbàdúrà sí lọ́wọ́, kíra rẹ kú oríire o. Kíra rẹ kú oríire. Ẹ gbọ́ ohun tó sọ, ó lóun ní ṣé kò ní fọ́ jígí eléyìí ni. Ọwọ́ náà dán lóun pé gbogbo jígí lòun ó fọ́ pátá. Gbogbo jígí tí wọ́n fi ń wo ìṣerere rẹ. Gbogbo jígí tí wọ́n fi ń tilẹ̀kùn àlùyọ mọ́ ọ. Gbogbo jígí tí wọ́n fi ń tilẹ̀kùn ìṣerere mọ́ ọ. Ọ̀run yóò fọ́ dànù lórúkọ Jésù. Ọ̀run yóò fọ́ dànù lórúkọ Jésù. Dádì, ẹ máa gbọ́. ẹ wò, Ọlọ́run yà mí lẹ́nu lẹ́ni sà. Mi gbọ́dọ̀ borí Ọlọ́run mọ́ra. Ọlọ́run yà mí lẹ́nu. Bó ṣe ṣẹlẹ̀ láàárọ̀ nígbà tí mò ń kó nílé. Ó ní bọ̀bọ̀ kan tí mo máa ń fún ní nǹkan. So ó ti pẹ́ tí mo ti rí bọ̀bọ̀ yẹn. Bí mo ṣe wá rí bọ̀bọ̀ yẹn, mo
mo wá lọ dalẹ̀ nù bí mo ṣe ń lọ bí iṣẹ́ mo wá dalẹ̀ nù mo wá rí bọ̀bọ̀ yẹn tó dá jókòó síbi tó jókòó mo wá wò pé ó ti pẹ́ tí mo ti fún bọ̀bọ̀ yìí nǹkan 50 dirham ló kù lọ́wọ́ mi láyàtọ̀ wọn pé mo fẹ́ fi máa ra nǹkan pé mo fẹ́ fi ra anything àbí nǹkan kan pé owó tí mo lè fi ra nǹkan jẹ́ pé bí mo fẹ́ ro oúnjẹ àbí mo fẹ́ rẹ ní 50 dirham ló kù lọ́wọ́ mi dáàdì. Mo kọ̀ fún bọ̀bọ̀ yìí nígbà tí mo dẹ̀ fún mo dẹ̀ lọ́n ti tèmi ìgbà tí mo dé ṣọ́ọ̀bù mo ń ṣe iṣẹ́ mi lọ bí kọ́sítọ́mà kan ṣe wá ní ó ní bóun ṣe indomie bí mo ṣe bá torí bí kọ́sítọ́mà bí mo ṣe bá ṣe indomie tán bí mo ṣe gbé fún dáàdì wàláì tàláì kọ́ mo fi wájú ọlọ́run ọba àlàyé mo fi ṣe ẹlẹ́rìí dáàdì ó fún mi ní 500 dirham 500 dirham ó kọ̀ yà mí lẹ́nu pé wàláì ó yà mí lẹ́nu dáàdì mo fi ọlọ́run ṣẹlẹ́rìí ó yà mí lẹ́nu gbogbo ìwọ tó ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí mi ì tiẹ̀ lérò orí òjijì orí tí mo tiẹ̀ lérò rárá mi ì tiẹ̀ lérò ẹ̀ wàláì mi ì lérò ẹ̀ mi ì tiẹ̀ lérò pé yàn kankan tiẹ̀ lè fún mi lówó lẹ́nu mi ì lérò ẹ̀ ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ mo ní sọ fún yín o ohun tọ́lọ̀ ń ṣe inú ayé mi tó yà mí lẹ́nu wàláì dáadé ó yà mí lẹ́nu kí n má pa ó tiẹ̀ yà mí lẹ́nu ó yà mí lẹ́nu kì í ṣe pé owó yẹn pé bílíọ̀nù bọ́ ń pé èèyàn dìdí wò mí súnso fún mi 500 dirham. ṣé ẹ ti gbọ́ o ò ṣiṣẹ́ fọlọ́run o ò ṣàánú o ò sàndá mẹ́wàá o ò sọ́frè wà ló gbàwẹ̀ 12 days o gbàwẹ̀ 30 days o gbàwẹ̀ 7 days ó fúnyàn ní 50 dirham ó sì débi iṣẹ́ ẹnìkan fún 500 dirham ṣé ẹ̀rí pòwe ni ẹ̀rí pọ́lọ́run fi pòwe fún ni ó fi pòwe fún gbogbo wa ni ṣiṣẹ́ fọlọ́run nínú àdúrà báyìí ṣètọrẹ àánú ṣàánú fún àwọn ènìyàn ẹni tó tọrọ fún ẹni tí ò tọrọ fún lásìkò yìí nígbà gbogbo èmi náà ti dórí òkè àánú kí ni mo fẹ́ ṣe èmi náà fẹ́ máa ṣe nǹkan báyìí ṣiṣẹ́ fọlọ́run èmi kọ́ ló ń ṣe fún èmi kọ́ èyí tèmi ń ṣe yìí à ń kọ gbogbo ẹ̀ lẹ̀ èyí tó ń jáde lẹ́nu mi yìí à ń kọ́ lẹ̀ má jẹ́ wọ́n tàn jẹ́ pé kò sákọ́lẹ̀ fún àkọ́lẹ̀ fún wà fún gbogbo pátá o torí ọlọ́run ẹ̀san lọ́lọ́run tó máa ń san ènìyàn ní ẹ̀san ó wá kù sí ọlọ́wọ́n tó bá ṣe àwọn kan wà lábẹ́ ohun yìí èmi yìí parọ́ kó o tó pè mí pé dáadé ẹjọ́ ẹ gbàdúrà mò ń gbàdúrà fún ọ torí o fìfẹ́ hàn síṣẹ́ ìránṣẹ́ yìí ṣùgbọ́n ìwọ tó wá ìyanu mò ń wá kiri ẹlòmíì ò tẹ̀ tó dọ̀jì kò kọ́mẹ̀ntì rí ṣùgbọ́n ó ti mọ táìmù tá à ń ṣe prógrámù yóò ti darapọ̀ kún ó fẹ́ ja ọlọ́run lólè ó lè jẹ́ ọlọ́run orí òkè àánú ìtúsílẹ̀ lólè àwọn bàbá yìí ó lè àwọn kan tó lọ láyé ò lè jà wọ́n lólè agbára tó ju tiwọn lọ ni mò ń béèrè fún lọ́wọ́ ọlọ́run ìlànà tí wọ́n sì tẹ̀lé wọn ní private jet tán fi kú wọn nílé oríṣiríṣi tán fi kú èmi náà ò fẹ́ agbára tí mò ń béèrè fún ni pé kí n tẹ̀ fẹ́ gbàdúrà mọ́ kéèkàn ní lórúkọ Jésù ẹ máa lọ àdúrà yìí ti gbà kó sì rí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ lórúkọ Jésù fún gbogbo ìwọ tó bá ti ń ṣe ìfẹ́ Ọlọ́run mọ̀ ṣàánú ọmọnìkejì wò ó pé eléyìí èmi láṣọ 5 kò ní kankan jẹ́ fún lẹ́yọ kan mo ní bàtà 10 kò ní kankan jẹ́ fún lẹ́yọ kan ó ra àánú gbà jẹ́ òun fi ṣe bí sí ọ mo ti sọ́rí lórí òkè àánú nígbà mo wà Nàìjíríà bí mi ò ṣe ní kankan náà ìyàwó mi wà lábẹ́ òwe màá wo orí àgà mi báyìí màá kọ́ aṣọ ilé á ní ṣé o ti ní mi ni màá ní má wọ̀ọ́rì lágbájá ìwà gbà ó sì gé nínú aṣọ yìí ó sì lọ́ọ́ fi ṣiṣẹ́ burúkú yóò sì tún wálé mi màá tún ní kí ìyàwó mi dáná oúnjẹ kó gbé fún yóò sì tún jẹ ṣùgbọ́n ọjọ́ tí iná Ọlọ́run mu ó ń sunkún bọ̀lọ̀bọ̀lọ̀ àgbàràbà pé òun ṣiṣẹ́ burúkú pẹ̀lú aṣọ tó mọ̀ ń fòun kó ń gé lára aṣọ yìí lọ́ọ́ fi ṣiṣẹ́ burúkú fún sí mi kí ni mo ṣe kí ni mo ṣe ó ní kí n ṣáà dáríjì òun kí n dáríjì òun jẹ́ kí wọ́n máa ṣe bí sí ọ ìwọ ṣe rere sí wọn Ọlọ́run ẹ̀san yóò san wọ́n lẹ́san náà lórúkọ Jésù ó sì rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó lóun gé lára aṣọ yìí ó lọ́ọ́ fi ṣiṣẹ́ burúkú fún mi ó dẹ̀ ń wo àwọn aṣọ yìí tí mò ń rí lára ẹ̀ tó o bá gbàdúrà gbogbo ẹni tó ṣe bí sí ọ ò ní nísinmi ojú mi ti rí o ní ẹ máa ń rò pé àdúrà mi le
ṣẹ́ni tó mórúkọ mi lọ ilé aláwo láìṣẹ́ láìrò, ẹni tí mò ń rore fún. Ìyàwó mi wà lóru lọ́jọ́ tí mo jí pẹ́pẹ́pẹ́ máa gbọ́n tí bàbá yìí ń sọ lọ́gànjọ́ òru. Ó mú orúkọ mi lọ ilé aláwo ni pé ẹbọ ń yá ní wèrè. Bàbá aláwo wá da fá pé ẹni tó ní ìyá wèrè yìí ọkàn ẹ̀ mọ̀. Bàbá rẹ̀ gan kò ṣebi tó, bàbá rẹ̀ ò ṣebi tó fi lọ. Kò burú, òun ó sì bọ ìyá wèrè, ṣùgbọ́n fóun nọ́mbà rẹ̀ tó bá ti pè é, tó ń parí iṣẹ́ yìí tó ń pè, tó bá ti lè gbé kọ̀ tó dáhùn báyìí ọ̀run làálàá. Ó bá gbé nọ́mbà alẹ̀. Bàbá jí, ìyàwó mi wà lábẹ́ òun ń gbọ́. Bàbá jí lóru, bàbá yìí pè mí pé hello, ṣé wọ́n ní lágbájá? Mo ní bẹ́ẹ̀ ni. Àwọn ọ̀rẹ́ tẹjọ́ rìn yẹra fún wọn o. Mo jìjì ìyàwó mi pé mo gbọ́ nǹkan tí bàbá yìí ń sọ. Ó bá ń gbàdúrà Ọlọ́run ẹ̀ ó wà pẹ̀lú ẹ ní gbogbo ìgbà. Ó ní yẹra fún wọn o. Ó dẹ̀ ẹjọ́ sà mi ò mọ̀ yín sà. Ó ní mi ò lè mọ òun ní kinní kan níbi báyìí. Ó rí i pé mò ń dáùtù pé ọ̀rẹ́ wo. Ó lẹ ẹjọ́ jókòó síbi tẹ́ ẹ ti mọtí lánàá. Ó náà pè ọ́ pé kan nu yín ra mọ́tò, ó sì lọ ọbẹ̀. Ó ní ṣùgbọ́n nígbà tó débẹ̀ o ò mọtí. Ẹ̀mí náà sì tọ̀ mí wá. Gbogbo ìgbà ló yẹ fúra pọ́lọ́run fẹ́ lò mí kí n fọtí burúkú tí mò ń múlẹ̀. Ẹ̀mí náà kọ́ tó wá pé ibi tó dé lálẹ́ ò gbọ́dọ̀ mú nǹkan kan. Ọ̀rẹ́ kí ló fẹ́ mú gbọ́ tí ìgbàgbà kó o mú? Mo ní ẹ̀sìn máa mu tí yín lọ náà mo sì wà ókè. Ó yá gbélé ọ̀rẹ́ lágbájá ló ra mọ́tò àwẹ̀. Ó yá ókè ọtí tẹ ẹgbẹ́ fèmí ẹgbẹ́ fún bàbá yìí. Bàbá yẹn máa ń bá wa ṣeré àgbàlagbà ni, ẹgbẹ́ fún bàbá yìí. Tí bàbá yìí ṣí ọtí báyìí, ìgò ọtí sì fọ́ pò. Bàbá yìí ní nǹkan tó ṣẹlẹ̀ níbi tẹ́ ẹjọ́ jókòó sí lánàá rẹ̀ ni mo ṣẹ̀ wá gbàgbọ́ pé lóòótọ́ ni. Orí ló yọ ọ́ tó mọtí náà. Mo yẹ sọ fún ọ pé tó o bá ń gbàdúrà Ọlọ́run, ẹ̀mí náà kàn wá pé mọ́ mu nǹkan kan. Ní tí mò ń sọ ìyàwó mi mọ gbogbo ẹ̀, àwọn pásítọ̀ ṣọ́ọ̀ṣì mi dá sí i. Torí ẹ̀ yẹra fún gbogbo àwọn ọ̀rẹ́ burúkú, àwọn ọ̀rẹ́ rádaràda, àwọn ọ̀rẹ́ afojúbániṣe mọ́ fọkàn bániṣe, àwọn kà. Yẹra fún wọn. Torí èèyàn wálé ayé. Ọkọ rẹ bó bá ti lọ́kọ, ọkọ rẹ lọ̀rẹ́ rẹ, ìyàwó rẹ lọ̀rẹ́ rẹ, àwọn ọmọ rẹ lọ̀rẹ́ rẹ. There's no friend. Don't trust anybody. Don't trust. Kó sì mọ́ ṣe fi Ọlọ́run kó mọ́ gbàdúrà. Nínú gbogbo ewu pátá Ọlọ́run ó mọ́ kó ọ yọ. Ìgò ọtí fọ́ nídìí bàbá yìí ni ẹ̀yin yìí láàrin yín ẹ tó ń dánra yín wò. Àárín yín mọ̀ léwu láti mọ́ jókòó. Bàbá yìí sì dìde ó sì fi àárín wálẹ̀. Ó sì ní orí títà wọn ti mú kí mo sì tọwọ́ tábàkò 2000 ẹ fi kún owó nǹkan tẹ́ ẹ ti jẹ nígbà náà. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Àwọn ọ̀rẹ́ náà dà lónìí kò tó mi, kò tó mi, kò sì lè tó mi, torí mo fi inú bá wọn lò, inú kan mo fi bá wọn lò. Lórúkọ Jésù, ìwọ náà mo lo inú kan. Ọ̀la ni day 10 o. Lórúkọ Jésù, ẹ má rẹ̀wẹ̀sì o, kò ní rẹ̀ yín lórúkọ Jésù. Àárẹ̀ ò ní dé bá yín o. Ìyanu ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé gbogbo wa. Ẹ jẹ́ kí a lọ sùn. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé nísinsìnyí àti títí láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ògo f'Olódùmarè, ògo f'Olódùmarè, ògo f'Olódùmarè. Ọ̀rẹ́ wa tọ̀ o.
ṣe pé ọ̀rẹ́ mi lọ tújú ká.